boji. Ma foshita mi edumare. Oh, for sure me. Ma foshita mi edumare. Kú oríire olówó ajé. Kú oríire olówó ajé. Ààrẹ èmi kẹ ìyẹn ti bọ́ èmi rè máa jọ́ọ̀gì kiri mi lápò pọ̀ ẹ jẹ́ mi rè jọ́ọ̀gì o ọ̀gá mi rè jọ́ọ̀gì ṣé àwọn rè wá jọ́ọ̀gì ṣé mo kàn dúró dé wọn. Mo wá pè padà wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀. Lèsè lẹ́yìn juwọ́ sí ọ̀gá ẹ̀yin ewé lè juwọ́ sí o. Ẹ ṣílẹ̀kùn.
ojú nìyí. Kí ló wá pẹ̀lú mi? Who are you? Kí ló fẹ́ pẹ̀lú mi? Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ náà. Àrẹ. Kí ni ọ̀gá? Ẹ wo wèrè náà. Ṣé bó lọ rí lọ́wọ́ yẹn? Òun wá o. Ìyá mi lẹ́nu náà ọ̀rọ̀ rẹ̀. Iṣẹ́ ò máa ń ka mẹ́ta pọ̀. Ẹ wò. Òun rẹ̀ ti gbọ́ ọkọ yẹn o. Ọ̀gá mi. Ẹ wo. Ìmú ń gbọ́dọ̀ yé ìṣojú lásán. Ẹ jẹ́ ká kò lè bí. Mi ò kàn sọ fún yín ni. Ìgbà tí mò ń jọ́gì lẹ́ẹ̀kan ló sọ nǹkan lù mí. Mo ti rí dáadáa. Kí ló wá pẹ̀lú mi? Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ọ̀gá mi. Ẹ ìṣojú lásán o. Ẹ má jẹ́ ká pẹ́ níbí. Ẹ jẹ́ ká tètè kò lè bí báyìí. Ẹ jẹ́ ká tètè kò lè bí ọ̀gá. Irọ́ gbogbo ohun tẹ́ kó sílẹ̀ yẹn 520 ló bọ́ sí. Bẹ́ẹ̀ ni. Ẹ wò ṣe rí 20,000 orí ẹ̀yẹn gangan ló jẹ mí lógún jù. Irọ́ o àti 500 àti 20 gbogbo ẹ̀ ló ṣe pàtàkì sí mi. Ó dáa. Oh, thank you so much. I appreciate your patronage. Thank you. Ẹ ṣé gan. Sorry. Kí lẹ̀ ń play? Kí ló ń tẹ̀ ń play? Ọmọ wo lòun náà tó ń mú egg lábẹ́ tébù? Abẹ́ tébù ló ti mú egg. Ọ̀gá fún mi ní bat jàre kó jẹ́ kí n. Mommy. Ó yá mú wá. Give it to mommy o mo kọ́kọ́ play díẹ̀. Èmi náà tún play díẹ̀. Ó yá. Mommy. Yeah, mommy. Okay. Daddy. Yes, mommy. Mommy, I told you that this girl doesn't know how to play. I told you. Mommy, daddy. Daddy. Mommy. Bàbá yín ló dé. Can you imagine? Màá ná yín lójú bàbá yín. Fine, what was that? Anything kò mọ̀ play. Hey baby. Oh, sweat. Yeah. Oh, share. Mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní sweat ni. Mo ṣe ó yẹ kúrò. Jẹ́ kẹ́mi àtọkọ mi play. Kò sẹ́ni tó mọ̀ play nù yìí. Èmi á play. Let me show you guys how it's being done. Fọwọ́ mi jẹ Dámiláre ò sí ní tèmi. Ní díẹ̀ o. Sábìn eléyìí ti le jù náà. I'm winning. Ní díẹ̀. Má ṣe professional. I'm winning. Okay. Mo ti ná bàbá yín mọ́lẹ̀. Okay. Díẹ̀. Baby. Ó ti pa. I won. Mo rí fúnra mi. Wèrè tí mo sọ fún ẹ pé mo rí lójú àlá ẹ gangan náà ni. Ó ní mo rí. Olówó ajé. That's scary. Very. Kí ló wá ṣẹlẹ̀ ìgbà tó rí? Mo rí ó sọ nǹkan kan lómi mi tí ẹ mọ nǹkan tí ó sọ lómi ẹ. Wọ́n torí pé mi ò fẹ́ mẹ́sàrà mi up ní Lawanson Street tí mo ti rí. Òun ni mo ṣe ń jog lọ. Ẹni pé èèyàn ń ka ẹsẹ̀ márùn-ún rìn bó ṣe rí lójú mi nìyẹn. Wọ́n á juwọ́ sí mi báyìí. Wọ́n ń juwọ́ sí mi bí epo dá mi mọ́. Wọ́n tún ti ẹ̀yà mi lẹ́nu bẹ́ẹ̀ ni pé ibi tí mo ti rí síbi tí bàbá mo rí apáàkì mọ́tò sí ó jìnnà gan. Bí mo lè ṣe fẹ́ wọnú mọ́tò mo kàn rí tó dé ni. Wèrè tó rí ní street tẹ́lẹ̀ ó wá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹ̀jẹ̀ Jésù ẹ̀mí mímọ́ Ọlọ́run ní jàre láburú. Ìwọ wá lógún wèrè báyìí. Ó ní ẹrú mà ti ń gbè mí. Àmọ́ ẹ̀rí wàhálà kì í. Mi understand. Ọlọ́run á máa dáàbò ìbò wa kí orí nǹkan lójú oorun kó dẹ̀ tún rí lójú ayé. Mo rí o
mo rí omi ọ̀ṣọ́mọdé mo mọ tí mo sọ. Ẹ sọ ha. Ọkọ mi, aburú ò ní ṣẹlẹ̀ sí wa lórúkọ Jésù. Àní dààmú orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ aképe ẹ̀ ní wákàtí Olúwa dáàbò ẹ̀bù wá. Gbogbo ogun tó ń jẹ́ wèrè Olúwa lè jìnnà sí wa. Bí mo ti ń rìnrìn mi nínú ayé, káyé wá gbà tó dùn lọ́wọ́ mi. Who is that? Ta ni ẹ́? Ta ni ẹ́? Bọ́bọ̀. Ta ni bọ́bù ẹ̀ ṣó wà ókè ṣá? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ń wá? I'm sorry. Mo ń béèrè èèyàn kan ni. Mo ń béèrè nǹkan. Níbi ọ̀gẹ́ni kó mi bàjẹ́ àyè mi ò fẹ́ rí ẹ. Okay. O gbọ́ bẹ́ẹ̀ mi ò fẹ́ rí ẹ ń bíbáyìí. Fún mi báyìí kíá. Wo má jẹ́ kó dúró bí kò lé wọgbó ó yá kíákíá lọ lé kó lọ lé jìnnà. Our Almighty Father, we bless your holy name. Hallelujah. We are here as a family to thank you, to worship you. Father, I pray you be there exalted in the name. Amen. Jọ, ọlọ́wọ́ ajé ni mò ń béèrè, wá mi pè bọ́ta. Ọlọ́wọ́ ajé kọ́, ọlọ́wọ́ òkè ni. Wo rí pọ́ lé wọgbó, má jẹ́ kó dúró rárá o. Fún mi báyìí. Tẹ́ ẹ bá pè bọ́ta, máa fọ́ ọmọ gíláàsì lẹ́yìn. Ṣé wà ókè ṣá? Màá sọ̀kò fún ẹ. Fún mi báyìí. Ṣé ọ̀gbọ́n ni? Mo ní kókó mi, máa yọ bàtà. Màlélẹ̀. Tí bá gbá etí ẹ̀. Way to church, oh God. I pray you go with us, Lord, in the name of Jesus. Thank you, God. Thank you, For in Jesus. Jesus' unfailing name, I have prayed. Amen. 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 In Jesus' name. Baby, ọmọ ẹ ti di pastor Mrs. Ọ̀gá mi. Wèrè yẹn wá o. Wèrè yá pàdé ní ẹ̀dọ́gì. Ó lè wọnú géètì kò gbá géètì. Lẹ́nu géètì mi bí. Wọ́n wá o. Yóò ń béèrè ọlọ́wọ́ àjí. Ọlọ́wà ó ṣì wà lẹ́nu géètì. Kí yìí kò rí bẹ́ẹ̀, ó wà níbẹ̀. Àmọ́ mo wí jọ́ọ̀nù pé kò lè wọgbó lọ. Ọ̀gá mi o. Danny, is that your nickname? I mean, what's the meaning of Olowaje? Nickname biti bawo. Wọ́n ní wèrè wà ń ta. Otito. Girls, we are still going to church, but I need you to give your father and I 2 minutes, okay? Oye wọlé lọ máa pè. Ẹ fún àṣẹjú méjì. Baby. Problem wa. Problem wa. Wèrè yẹn tún mi báyìí. Ó ní tí mo sọ fún ẹ pé mo rí ojú àlá bí tí kò ní Ọlọ́run ajé. Gbogbo bí tí mo jọ́ọ̀bù lọ ni mo ti pàdé ẹ̀. Ilé mi ló tún ti gé lẹ́nu géètì. Báwo ló tún ṣe mú ẹnu ọ̀nà lé mi? Ó yẹ kankan ló ṣe èmi ní kàyéfì. Báwo ló ṣe mẹ́nu ọ̀nà lé wa? Òde, we have prayed together as a family. Àmọ́ ó dà pé kò tó. Àsìkò tó ta máa wá dájú orí òkè lọ. Jọ ọkọ mi. Mo bẹ́ẹ̀ ni. Jẹ́ àánú bá wọn lórí òkè. Ká fi tó dádì létí. Dádì, èmo kan fẹ́ Gabriel kó tó jí pé ó gbà lọ́wọ́ mi sà. Dádì, irọ́ ló ń pa o. Èmi mo kọ́kọ́ fẹ́ Gabriel o. Àyìnmọ́ye ìgbàgbọ́ lèmi àti Gabriel ti jọ sùn pásítọ̀. Jésù Kristi. Ṣé ìyá lóore rè? Ẹ̀dọ́ ṣé bẹ́ẹ̀ ṣe rí gangan náà rè? Ọlọ́run yìí máa lágbára o. Ọlọ́run tó máa ń tú àṣírí ohun ìkọ̀kọ̀ gbogbo alágbára ńlá mà ni o. Ẹ máa wà lórí òkè máa máa pe àdúrà ẹ díjú mọ́lẹ̀ má ṣe Jésù 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 àṣẹ bẹ́ẹ̀ ṣe rí rèé. Orí ọ̀fẹ́ Ọlọ́run ní pẹ́ sílẹ̀ o. Ṣe ṣábà dájú. Oh shit. Thank you. Tí ó ká ní kì í ṣe pé Ọlọ́run wá tú àṣírí yín tó jẹ́ kí n mọ̀ wípé àwọn ìwà ìdọ̀tí ìwà ẹ̀gbin wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe máa tu itọ́ funfun jáde nìyẹn tí dúdú dẹ̀ wà nínú yín. Bíbélì dẹ̀ sọ wípé àgọ́ ara wa tẹ́ḿpìlì Ọlọ́run ni ṣé bẹ́ẹ̀ ṣe ń ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ rèé. Bí tẹ́ àwọn àlejò ń béèrè
Okay. So come máa dùn bọ́n ṣe. Ẹ wo kí oòrùn máa ràn, kí òjò máa rọ iná, ibi tẹ́ máa wà rí. Ẹ wá máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Olúwa dáríjì mi ò ní ṣe irú ẹ̀ mọ́ láyé mi. Ẹ máa wà níbí fún odidi 48 hours. Lórí aṣẹ́wó ni ìwọ ló gba Gabriel lọ́wọ́ mi. Olóhùn dáríjì mi o, aṣẹ́wó yìí ló fa olóhùn dáríjì mi. Olóhùn dáríjì mi o, alágbèrè yìí ló gba Gabriel lọ́wọ́ mi. Olóhùn ṣàánú fún mi, aṣẹ́wó yìí ló fa. Olóhùn dáríjì mi. Ẹ rọra o. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ kú kalẹ̀ o. Ẹ ra sà. Ojú ò ní tì yín. Ẹ kú ọjọ́ mẹ́ta sà. Ọ̀tá ò ní yọ̀ yín. Ẹrù tí kì í ṣe ti yín, ayé ò ní gbé ka yín mọ́. Mo kí yín. Ẹ rọra sà. Yẹ sà. Ìgbà tẹ́ pè mí lórí fóònù tẹ́ ń bá mi sọ̀rọ̀. Nǹkan tẹ́ ń sọ yẹn kò yé mi dáadáa o. Bí mo ṣe gbé náà nìyẹn sà. Ṣé o náà nìyẹn sà? Ọ̀rọ̀ yẹn ó le jù bí ó ṣe ń rojọ́ fún yín lọ sá. Ó wo olóhùn lálàá orí wèrè lójú ọ̀run. Àgbàdúrà ìyẹn ló bá jáde lọ. Jíjáde tó jáde tó máa padà dé ló bá ní wọ́n ní wèrè tóun rí lójú àlá yẹn ṣe lòun pàdé ẹ̀ lójú ayé. The same wèrè ó pàdé ẹ̀ lójú ayé ló lóun pàdé ẹ̀ mo ní èyí tí wàá lé o. Ìyẹn mo fún wa rò pé èyí ti kọjá kémi àti ẹ fọwọ́sowọ́pọ̀ ká gbàdúrà o. Jẹ́ àtúntọ̀ àwọn tí wọ́n mọ àdúrà gbà ju àwa lọ. Òun mo ṣe bẹ́ẹ̀ pé kó jẹ́ a máa bọ̀ lọ́dọ̀ yín sà. Ọkàn géètì wa ń pè mí ní ẹlẹ́yà gbèsà. Agbára Ọlọ́run òkùnkùn ò ní ráyè nù ilé yín. Òkùnkùn ò ní ráyè nù ayé yín. Ẹ jẹ́ gbàdúrà. Ọlọ́run gbogbo àgbáyé agbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. Ẹ̀yin tẹ́ ẹ ní wá, ẹ̀yin tẹ́ ẹ dá wa, ẹ̀yin tẹ́ ẹ design wa, tẹ́ ẹ mú tẹ́ ẹ fẹ́ ká jẹ́ nínú ayé agbórúkọ yín ga ẹ gba ẹ̀yin wa. Lórí ìdílé yìí, ohun gbogbo tó ṣókùnkùn, Olúwa ẹ wá tan ìmọ́lẹ̀ sí. Ohun tó ń fa ohun tó ń já wọn láyà tó ń bà wọ́n lẹ́rù, Olúwa tú àṣírí ẹ̀. Nínú ilé yìí lórúkọ Jésù òkùnkùn ò ní borí yín. Thank you, Jesus. Thank you, Jesus. Ọlọ́run ẹ ṣé nítorí pé ẹ ti gbé àdúrà ẹ gba ọpẹ́ wa. Ogun tó ti ṣẹ́ ìkò ní gbérí mọ́. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Congratulations. Olúwa ṣeun. Ẹ kú oríire mà. Ṣùgbọ́n màá nílò láti bá Mr. Adébọ́lá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ mà, madam, mo fẹ́ kẹ́ ẹ kàn rọra yẹra fún wa díẹ̀ mà. Káwa méjèèjì yẹra fún. Rárá, àwọn nìkan mà kí wọ́n yẹra fún mi. Ohun tí mo fẹ́ béèrè fún náà rẹ̀. Torí kò sí nǹkan tẹ́ sọ fún mi máa sọ. Ẹ ṣe jẹ́ ká kú jọ sọ. Má ṣe wà ní dájú bí á yẹra. Ayẹra máa dúró. Sorry. Ẹ ṣe gan ni mà. Ọ̀kan lè dúró ń bẹ̀rẹ̀ mọ́ bọ̀ sí. Kí ló ń ṣẹlẹ̀ sá? Mr. Adébọ́lá. Sá. Mo ti mọ̀ yín látọdún tó ti pẹ́. Bẹ́ẹ̀ni sá. Àmọ́ kò sí bí mo ṣe lè mọ̀ yín tó tí mo máa mọ̀ yín ju bẹ́ẹ̀ ṣe mọ̀ra yín lọ. Mo fẹ́ kẹ́ sọ fún mi, yàtọ̀ sí àdúrà tẹ́ ń gbà, yàtọ̀ sí orí òkè yìí tẹ́ ò kì í ṣaláì má wá. Lóòótọ́ ó ti ṣe díẹ̀ tẹ́ ẹ ti wá. Mo fẹ́ kẹ́ sọ àwọn ìrìn wo lẹ ti rìn, àwọn ibo lẹ rìn sí tó wá dàbí ẹni wípé kò ń ṣe ọ̀nà tó jọ mọ́ ọ̀nà ògo Olúwa èyí tí a jọ wà yìí. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. Ẹ̀sà tí n bá gbọ́ yín yé sà, bí ẹni pé bóyá èèyàn tójú bọ nǹkan àbí èèyàn wá ọgbọ́n sọ̀rọ̀ ayé ẹ̀ láti fi dà bí mo ṣe dà yìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Mr. Adébọ́lá, ìbéèrè tí mo béèrè yẹn, ẹ̀yin nìkan lẹ lè dáhùn. Ẹni nǹkan tí mo ń tọ́ láti sọ náà nìyẹn kí n lè mọ nǹkan tí mo fẹ́ sọ sí ni. Ṣé n tẹ́ ń tọ́ láti sọ ni pé bí a mo ṣe nǹkan kan láti fi dà bí mo ṣe dà yìí. Ẹ̀sà, inú mi dùn pé ẹ sọ wípé ẹ ti mọ̀ mí látọjọ́ tó ti pẹ́ díẹ̀. Yàtọ̀ sí church tèmi àti àwọn ẹbí mi tá jọ ń lọ, orí òkè náà ni mo tún wà o. Ọwọ́ mi dí lẹ́nu bí oṣù bíi mẹ́ta yìí, òun ló fà á tí mi ò fi yọjú síbí. So mi ò understand nǹkan tẹ́ ń sọ. Orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ni mo fi ń ní. Orí òkè tó náà tún ti dá mi lóò padà lélẹ̀ nígbà tí nǹkan fẹ́ dàbẹ̀ ní pé ó ṣe díẹ̀. So kí ni mi ò kò yé mi sà? So òun ló fa ogun wèrè tó ń yọjú sí mi. Àbí báwo? Mr. Adébọ́lá. Sá. Tí ẹ bá jẹ́wọ́ fún èmi nìkan, mi ò ní sọ fún ìyàwó yín o.
kó má jẹ́ pé bóyá ẹ̀ ń rò pé bóyá mo lè gbẹ̀yìn lọ sọ fún wọn. Mi ò ní ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin kan sọ fún mi ibi tẹ́ ẹ rìn sí, ohun tó ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yẹn fi ń ṣẹlẹ̀ torí kì í ṣojú lásán. Ẹ ti ń bí nínú sà. Ẹ ti ń múnú bí mi díẹ̀díẹ̀ sà pẹ̀lú nǹkan tẹ́ sọ yẹn. Ṣé mo lè máa lọ sà? Àbí gbà tí ẹ ò bá rí nǹkan kan tàbí tẹ́ ò mọ̀ tó mọ nǹkan yẹn torí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ lè mọ̀ pé ìran báyìí lẹ rí, ẹni báyìí lẹ rí lójú ìran, nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní ojú ìran yín láàárín ìṣẹ́jú kan tẹ́ fi gbàdúrà ìkóyé ni torí mo máa wá bí lóòótọ́ àdúrà lẹ máa ń gbà fún mi kì í ṣe pé ríran sí mi rí tẹ́ bá dẹ̀ wá rí eléyìí sí ó yẹ kẹ́ ẹ lè clear ẹ̀ dáadáa sà. Bẹ́ẹ̀ni sà. Mo ríran sáwọn ẹlòmíì wọ́n dẹ̀ ń padà wá bí wá dúpẹ́. Ohun tí Ọlọ́run fi hàn mí nípa yín tí mo dẹ̀ gbọ́ ni wípé ẹ̀yin gangan lẹ máa sọ ohun tó ń ṣẹlẹ̀ tí ẹ fi ń rí àwọn nǹkan tẹ́ ń rí yẹn. Àdúrà mi wá ni wípé Ọlọ́run á jẹ́ kó clear sí yín. Ọlọ́run á farahàn yín lójú oorun, á farahàn yín lójú ayé láti lè mọ ohun tó ń ṣẹlẹ̀ tí àwọn nǹkan wọ̀nyí fi ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run á wà pẹ̀lú yín, á ṣe ọ̀nà yín ní rere. Nǹkan tó ń rújú yẹn Ọlọ́run fúnra rẹ̀ á wá ìmọ́lẹ̀ sí i. Kí ló tẹ pẹ́ báyìí? I am sorry, má bínú. Lọ́tí mi gan ọmọ kí wọn náà máa rìn jìnnà tó ìṣẹ́bọ́kàn ní kò yẹ sẹ́gbẹ́ kan ni. Mi ò mọ̀ kó máa rìn jìnnà tó ìwá sínú mọ́tò náà. Mo dúró sẹ́gbẹ́ kan, mo dúró èmi nìkan mo dáhùn àbẹ̀ mọ́ rò pé mo jẹ́ wá dúró sínú mọ́tò. I am sorry, má bínú. Thank you. Let's go. Kí ni pásítọ̀ sọ? Ìyẹn ò máa mọ nǹkan tó ń sọ. Rádaràda mà ló ń sọ jáde lẹ́nu. Gidi kan. Bí mo ṣe nígbàgbọ́ nínú wọn tó mi understand wọn ara ni kò tiẹ̀ yé mi ohun tó ń bá mi sọ lẹ́nu kò make sense sí mi wọ́n dẹ̀ put ẹ̀ sí mi wọ́n jẹ́ kí n mọ̀ pé mo ti ṣe kinní kan wà tí mo ti ṣe ni olófà tí wèrè fi yọjú sí mi olófà mi mo lè bí wọ́n lè ṣe inú àdúrà tẹ gbà náà ni eléyìí ti ṣẹlẹ̀ àbí kí ni nǹkan tẹ̀ try láti sọ I don't understand. O ṣe kinní kan. Kí ni mo fẹ́ ṣe? Kí ni nǹkan tí mo ṣe? Mo bá ti ṣe sùúrù bébí ìwọ náà ṣàmọ́ máa nìyẹn. Mo mọ̀ pé kí ni ẹ̀. Ó mọ̀ pé bó bá ṣe rí ló ṣe máa sọ. Kò rí lè sọ. Bó bá ṣe rí ló ṣe máa sọ in what sense? Mo ń try láti bí ẹ léèrè náà ni. Ibo ló ń drive at? Like kí ni nǹkan tó ń try láti fẹ́ sọ? Bíbí ó mọ̀ pé máa yí kò kí n fi gbà kan bọ̀ kan nù. Tọ́lọ́run bá ṣe fi hàn báyìí òun ló máa sọ. Kò ń parọ́. Bíi pé kí ni? Ìwọ náà ronú nǹkan tó ti ṣe sẹ́yìn. Bíi pé kí ni mo ti ṣe sẹ́yìn? Kí ló ń sọ? Ṣé no kí ló ń try láti sọ mi ò understand kí ló ń sọ. Baby ìwọ ló lálàrí wèrè ìwọ ló pàdé wèrè lọ́nà ìwọ yìí kan náà ni wèrè wá sílé tó ń pè ẹ́ lọ́lọ́wọ́ ajé ṣé kò tó kó dà nǹkan rò ni. kí ló níwọ̀n wèrè ò lè máa wá sílé mi kò dẹ̀ fi òpè ó wà òkè níbi táwọn ọmọ mi wà kí n dẹ̀ jókòó kí n lanú lẹ̀ kí wèrè máa wá mi wálé. wọ́n ṣe mọ̀ pé òun hurt mi pẹ̀lú nǹkan tó try láti sọ yìí. láti jọ́ tí mo ti fẹ́ ẹ jọ kí ni nǹkan tí mo ṣe tó mọ̀ nípa ti business mi tí mo ṣe láti débi tí mo dé kí ni nǹkan tí mo ṣe tó mọ̀ sọ fún mi. ó wà bí ò sí ṣó wà kò sí dẹ̀ ń bí pé wọnú mọ́tò jẹ́ ká lọ. Don't disturb me for God's sake. Kí ni nǹkan tó sọ kí ni nǹkan tí wọ́n náà sọ kí ni nǹkan tẹ́jọ́ sọ kí ni nǹkan tẹ́jọ́ sọ lọ kí ni wèrè ò lè pè yàn kí ni ò lè sọ. Kí ni kí ni mo ti ṣe sẹ́yìn tó ń try láti please get in the car. Kí ni tí wọ́n gbogbo ralù tí wọ́n bá mi sọ. Nígbà tí wọ́n bá trust mi ta ló kù tó tún fẹ́ trust mi kí ni tí wọ́n gbogbo òṣì yẹn. Beautiful looking ladies and my elegant looking men. Yes, sir. As we all know, just like before, we will get to it again today. We've been on a series of topics, and today will not be an exception. We've been treating a series of topics on how to develop your skills. In this time and age, all of us will believe that self-employment is an integral part
of human living. Do we agree with me? Yes, sir. Good. So before we move further, I would like, as a mode of introduction, for us to know what each and every one of us does for a living. Can we get to it? I would like to start from you, my beautiful sister. What do you do for a living? I'm a student, sir. A student. Good, good, good. We are students, sir. We are students. I'm a student, sir. Oh, it's expected. Twins. Sir, I'm a student. A student too. Perfect, perfect. I'm sir. I am a fish seller. The fish seller. Good, good. A student and a fashion designer, that's what we are talking about. Combining two things. It's important. Very, very important. Oh, you did not tell us what to do for a living, sister. Well, I'm sorry, sir. I'm still looking for a job. Oh, why are you sorry? Why are you sorry? That is why we are here. To learn, to develop ourselves, and to get better, isn't it? Yes, sir. Sir. I would love to develop myself and to develop my skill because I would love to become a CEO. Babe, you look so much in it. That's what did I do? Also fed the CEO. What do you mean? She knows what she's talking about. What? Ẹnìkan jáde. Tani! Tani! Ẹ gbà mí. Tó báwo ló ṣe ń ṣe ẹ́ gangan? Ṣé pé èrè tó wá yọ wíìgì lórí ẹ̀ ló wá jẹ́ ó máa ṣe báyìí? Kí ló ṣẹlẹ̀ gangan ìwọ? Mọ́mì, ṣebí mi àti Túnmiṣe lájọ wà níbi tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀. Àfi bí wèrè ṣe dé. Àmọ́ bí tó ti ń bọ̀. Kò jẹ́ lọ sọ́dọ̀ anybody, ọ̀dọ̀ Túnmiṣe ló lọ straight. Àfi bó ṣe fa wíìgì yọ lórí Túnmiṣe. Gbogbo ẹ̀yin tẹ́ wà bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè lé wèrè mú kó gba wíìgì. Àwọn gáìsì ẹ gbìyànjú, wọ́n dìde wọ́n rí mú. Ìyá ọkùnrin, ìfún ló ṣe ń ṣe ẹ́. Ọ̀ní, káàbọ̀, ọmọ ẹni o wọ́n níbi tán lọ. Ṣé ní wèrè máa yọ wíìgì lórí ẹ̀? Láàárín ogúnlọ́gọ̀ wọn tó wà bẹ́ẹ̀, òun gọ́gọ́gọ́gọ́ ní wèrè lọ bá tó yọ wíìgì lórí ẹ̀. Mo dáràn. Àtẹ̀kọ́ ló ti ń pariwo orí fọ́ òun báyìí. But kí lẹ ti wá lò fún? Kí lẹ ti lò fún? Àmọ́ mo understand ẹ̀. Ó lè jẹ́ trauma wípé wèrè yọ nǹkan lórí òun yẹn. Mo ní tó ṣe ń sin. A ní bọ́lẹ̀ ti rí wèrè. Ṣé wèrè wà ní kẹ́ ẹ tó wọ ọbẹ̀ ṣe rí wèrè ń bẹ̀ ni? Ṣé bí tẹ́ ẹ sọ pé ẹ̀ lọ yẹn náà lẹ lọ? Báwo ló ṣe rí? Adébọ́lá kọ́lọ̀ wèrè kan ló yẹ kó máa béèrè o. Wèrè yọ wíìgì lórí ọmọ orí bẹ̀rẹ̀ sí ní fọ́. Ṣé wèrè lásán nìyẹn? Ṣé nǹkan lásán ló ṣẹlẹ̀ yẹn? Ó dẹ̀ tẹra ẹ̀ nú. Dẹ́ni orí òkè máa sọ fún ẹ. Wọ́n mà ní kó tẹra ẹ̀ nú, Adébọ́lá. Wọ́n ní kó tẹra ẹ̀ nú. Stop! Stop this rubbish! Pípé kí ló tún gbé wá iná? Mo ti stop. Lọ kí ló ní í ṣe pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí? Wọ́n di ẹ̀wọ̀n lórí òkè tó wà mí kan náà. Ó lè ń jẹ́ kí n máa regret pé mo lọ síbẹ̀ for goodness sake. Àbọ̀ fẹ́ kí n máa regret pé mo sọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún ẹ. What is all this? Kí ni connection pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn? Adébọ́lá connection pọ̀! Connection pọ̀ má sọ mí di olórí burúkú má sọ mí di wèrè. Kí ló dé? Nínú ogúnlọ́gọ̀ àwọn ọmọ tó wà bẹ́ẹ̀, ọmọ tèmi gangan ni wèrè rírí yọ wíìgì orí ẹ̀ kúrò. Ó dẹ̀ ní pé láì kan lásán ni tí dádì dẹ̀ sọ fún ẹ pé kò tẹra ẹnu Adébọ́lá má yà mí wèrè tẹra ẹnu. Adébọ́lá má sọ mí di wèrè má sọ mí di olórí burúkú má sọ mí di wèrè wọ́n yọ wíìgì orí ọmọ kọ́kọ́ yọ wíìgì lọ́hún lọ́mọ ò lè dárìn mọ́ yìí òun ló ń sọ̀pọ̀tì
ó dáa ó dáa ẹ ṣáà lọ ronú sóhun tó ní ẹ ronú sí ẹ má sọ mí di wèrè Adébọ́lá má pa mí sáyé má pa mí sáyé mo máa wá rógun báyìí ewu ni. Kí ló sọ fún dádì àti pé kí ló ṣe wèrè kò ṣe wèrè. Ìwọ má ṣe yọnu ọkọ mi má wọrí ó yé bàbá ẹ ó yé mi má ṣe yọnu mọ́ bọ̀. I'm sorry, Mr. Adebola, but with the money in your account, don't you think taking a loan of 140 million naira at this time is too much? It is not too much, because I made the money urgently. You know, banking now. Please, má ṣe lè fún mi. Mi ò mind the meeting tẹ́ pè mí sí o, mi ò mind. Tó bá jù báyìí lọ, mi ò mind. Lé mi ni o. Ẹ má bínú, Mr. Adebola. No problem. With the look of things, 3 months ago ni ẹgbàá lóhùn kan tí clear so ẹ tún fẹ́ apply fún mi ṣe ẹ fún gbèrò. Kò bad èyí náà listen sí nǹkan tẹ̀sán sí ẹ ní pé mi ò tí ì clear àbí mi ò tí ì clear ló sọ ó sọ pé mi ò tí ì sún rárá ní èyí tó jẹ́ pé mo acknowledge pé mo gba loan anílé tí mo fẹ́ gbà yìí náà ó important àbí ẹ̀rù ń bà yín wípé tí n bá ti gba owó yìí mo máa kó lọ sí báǹkì mi ò ní dá padà sínú àkáǹtì mi. No, I need it. I mean, it stress me dear, but go for you know. Yes. So, to my your clothes, exactly. Very finger advice. I should carry prospect to you know. It is what alone Everything about this money is clear. Everything about the project is clear. You see, contractor and government money, everybody wants. So yes, mo fẹ́ try láti parí bí 5 units nínú ilé tí mo fẹ́ kọ́ ni and immediately tí wọ́n bá ti rí wọ́n máa san gbogbo owó yẹn fún mi àti tí mo jẹ tẹ́lẹ̀ àti ilé tí mo fẹ́ gbà ń sìn everything ni mo máa try láti clear. Ẹ má bínú sir. Má clear. Sorry sir. Bóyá get kọ̀tẹ́ yìí tá a bá yín sọ ṣé mọ̀ pé gbogbo àwọn lóun tẹ́ ń gbà yìí gbogbo náà ló ní collateral tá a máa gbà lẹ́yìn bá. Ṣé gbà ní báàkì ẹ́? Bá ṣe rò pé bí ẹ ti ó pọ̀jù for goodness sake anything tẹ́ bá fẹ́ gbà lọ́wọ́ mi ẹ gbà anything tẹ́ bá fẹ́ béèrè I need this money urgently mi the money is tẹ́ fi ṣe lè fún mi I don't know. Dàpọ̀ I will pay back the money definitely gbà tó ṣe pé ẹ mọ̀ mi. Okay. No, please. I need you. Please. Ẹ̀yin má wọ́n lò. Kí ló ń ṣẹlẹ̀? We don't know what's going on, sir. Wọ́n ti bí báyìí pa. Even àwọn tó wà bí wọ́n fún wọn ní 4 hours láti pack up. What? Ṣé sà, àwọn aláìsítọ́ọ̀tì wọn kí wọ́n ṣe máa ṣiṣẹ́ lọ sà, wọ́n ti wá ti bí báyìí pa sà. Ta lè rí nínú wọn, nínú àwọn tó wá síbí, ta lè dẹ́mọ̀ nínú wọn. Àbí ẹnìkan ni sà, àwọn pípọ̀ tó ṣiṣẹ́ ń bá lọ́jọ́ ta mọ̀ pé àwọn nǹkan wá sí. Ẹ bá wọn bí. No. What is all this? Kí ló ṣẹlẹ̀ gbèsè? Hold on please. Hello Túnjí. What is going on? Now, àfi bẹ́ẹ̀ ni kò lé mi pẹ̀lú kọ́. Mo di ẹnu géètì estate yẹn sìn, wọ́n ti bẹ́ pa. Kí ló ṣẹlẹ̀? A ti parí ìkan ti wà bí 85%, ìkan ti wà bí 70%, ìkan ti fẹ́ parí gan. Yes, ó dẹ̀ kú bí mẹ́rin sìn ta ní láti roof ní next 2 weeks. Jọ tó lọ lọ́wọ́ mi ọmọ tó ṣẹlẹ̀ wọ́n ti bí ìpa. Life mi rèé. Okay, wà lọ́fíìsì. Mo ń bọ̀ mẹ́sìn. Yeah, okay. Ẹ wo, guys. Ẹ̀dùn bí ṣóyè yín ẹ̀dùn bí kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ okay àwọn guys ẹ jẹ́ kó continue wọ́n lè ṣiṣẹ́ a máa ṣe all through lẹ́ni a máa ṣe máa gẹ́bà sínsìn já lọ bá wọn lọ́fíìsì Túnjí ayé mi
ti fẹ́ bàjẹ́. Mo lọ yáwó ní báǹkì ni, mo lọ yáwó ní báǹkì ni pẹ̀lú ìtò tí wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo nǹkan tí mo ní pátápátá ni mo kó lórí project yìí. Please. Mr. Adebola. Commissioner tó wà ní charge project yẹn. Wọ́n ti suspend ẹ o. Òun náà ló ń sọ, èmi ò understand. Mo ṣe ní káwá bá Mr. Shotan dé ilé. Kẹ́lẹ̀ tó dé ń sìn, wọ́n náà ti jáde. Àbí? Ọ̀gá, ẹ̀wẹ̀ má jẹ́ kí n parọ́ fún mi. Torí tí yín gangan ló ń ṣe sá kúrò ní o. Why? Ẹ ó bí báyìí, the only option tó kù fún yín sì ni pé kẹ́ tètè lọ ká àwọn ọmọ ọ́fíìsì. Kán tó di pé everything kásẹ̀ lẹ̀, wọ́n á lè bá yín raise owó yín o. Mo dáràn, kí ló ṣe máa sá lọ fún mi, kí ló ṣẹlẹ̀? Wọ́n àti máa fi sá lọ fún mi, mo dáràn tó jí. Mo lọ yáwó ní báǹkì ni, gbogbo nǹkan tí mo ní ló wà lórí project yìí. Ayé mi tì mí bá mi, mo dáràn. Ayé mi ooo. Ẹ wò ọ̀gá, ẹ jẹ́ ká máa lọ. Ọ̀rọ̀ burúkú ló ń bá mi sọ níbẹ̀, yé bá mi lé. Ọ̀gá, iṣẹ́ kẹ́ ṣe sùúrù. Ìrìn kú dá o. Iṣẹ́ òun bá nǹkan jẹ́ lágọ̀ọ́ ara. Ọ̀gá mi, iṣẹ́ ọ̀ká ní tiwọn. Ọlọ́run máa tẹ́ ní ìmí fún yín. Àfi kọ́ òrùn kò bá yọ, òun lè ṣẹ́rẹ́ kò ní mì. Gbogbo àwọn ọ̀rọ̀ ṣẹ́rẹ́ kò ní mì ẹ̀, ọmọ kí mi ò láìkẹ́. Ẹ má bínú ọ̀gá mi. Àmì ẹ mọ̀ pé kìrìsìtẹ́nì ni mí. Elijah, òun orúkọ mi. Ń mú wí fún yín ni pé àfi kíkọ́ bá ṣe Elédùmarè. Kíkọ́ sọ́wọ́ ìyá mi mọ́, oore kò lọ yín kò ní padà. Ṣé kò sí ṣá? Èsì. Ẹ lọ drive. Ọ̀gá mi, akẹ́ má kì í mọ́. Ẹ lọ drive sẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ẹ má kì í mọ́ ọ̀gá mi, ẹ dáa. Wípé kò dáa. Adébọ́lá ṣílẹ̀kùn. Ó dẹ̀ jọ. Adébọ́lá, tó bá tiẹ̀ ṣílẹ̀kùn fẹ́mi, wọ́n ọmọ ẹ wà ń bí o. Daddy, please open the door. Èwo tẹ́ bá ṣílẹ̀kùn máa forí gbálẹ̀kùn o. Ṣó ń gbọ́? Ṣó tún máa jẹ́ kélé iná tún forí gbálẹ̀kùn ní Adébọ́lá? Adébọ́lá, ó dẹ̀ jọ. Adébọ́lá. I'm sorry. Má bínú. Àmọ́ tá bá dàrú náà. Adébọ́lá, tá bá da gbogbo èrò náà. Ó yẹ kí wọ́n náà rò ó. Ṣebí pásítọ̀ sọ fún ẹ pé kó tẹra ẹnu kó rò àròjinlẹ̀ pé wàá rántí nǹkan tí o ṣe. Ìwọ náà rántí wèrè ló ṣí wíìgì lórí ọmọ tọmọ lórí fóun tó borí mọ́lẹ̀ kiri ń bẹ̀ yẹn. Tí bá pariwo náà ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Will you stop right there? Are you okay? No, ṣó wà okay. Bí pé ṣó wà okay. Sórí ẹ pé. Ṣé mo fẹ́ para mi ni? Ṣé kí n parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ra mi ni mo lè sọ continuously? Kí ni mo mọ̀ nípa wèrè? Kí ni mo ṣe sí kọ̀rọ̀mbì kan? Sọ fún mi dẹ̀ tó bá dáàrí ò bá mọ̀, sọ fún mi. Má bínú Adébọ́lá, má bínú o, mo ti gbọ́, àmọ́ ṣàtẹ̀ra ẹnu. Ọmọ ẹ wà ń bẹ̀ yẹn tó borí mọ́lẹ̀ o, tó bá yá ẹ. Be careful! Bí pé kò ṣú ara ẹ gidi gan ni mo sọ fún ẹ. Ṣú ara ẹ! Daddy, calm down. Ó dẹ̀ accuse me wrongly, ṣé kí ni mo ṣe? Ṣé mo fẹ́ pọ́nmọ́ mi dànù ni àbí mo fẹ́ para mi dànù? Mo dẹ̀ ti rorí mi látọ̀ ẹ̀kọ́ ṣá. Daddy, calm down. Kò sí bí mo ṣe lu life mi tí mi ò mọ̀. There was a time tí mo ní problem seriously. Mo lọ sí bank, mo ní ṣòro pa ẹ̀, gbogbo ẹ̀ náà ló mọ̀ ń pa ẹ̀. Mo ti sọ orí òkè pásítọ̀ ẹ̀ náà ni mo ti lọ gbàdúrà, Ọlọ́run dẹ̀ gbàdúrà mi ń bẹ̀.
Ọlọ́run pẹ̀lú. Lámú ni Ọlọ́run gba àkóso ayé mi. Ọlọ́run gba àkóso ayé mi. Ògo mi má jẹ́ owó ọkùn. Ọlá mi má jẹ́ owó ọkùn. Gbogbo ìkólọ mi pátá Ọlọ́run dá padà. Gbogbo ìkólọ mi dá padà. Gbogbo ìkólọ mi dá padà. Ìwọ̀nba gbogbo bí tí ọ̀nà mi ti dí Olúwa là. Gbogbo tó dí ọ̀nà mi Olúwa là. Ìgbà tí ìwọ Ọlọ́run dá ìkólọ sí ó ní padà inú wọn dùn ayọ̀ wọn kún Ọlọ́run. Òun ayọ̀ ni lọ́dọ̀ wọn Ọlọ́run. Ọlọ́run mẹ́ta mi pẹ̀lẹ́ sẹ́yìn. Bí ọmọ mẹ́ta mi pẹ̀lẹ́ sẹ́yìn. Ọlọ́run. Àdúrà yín á gbà. Ohun gbogbo tí ọkàn yín fẹ́ tẹ̀ ń bi Ọlọ́run lórí òkè yìí, Ọlọ́run á ṣe fún yín. Gbogbo ìkólọ yín tó ti lọ, èyí tẹ́ bi Ọlọ́run lórí òkè yìí, Ọlọ́run á ṣe fún yín. Ọlọ́run tó wá ń ṣàkóso orí òkè tó tẹ̀dó sí orí òkè yìí á sọ bẹ́ẹ̀ sínú ayé yín. Á dẹ̀ fi èsì àdúrà á fi fún yín. Ẹ̀yin tí wá bá ẹkún wọ orí òkè yìí, ayọ̀ lẹ máa fi padà. Ẹ ti gbé ìbànújẹ́ yín wá sórí òkè yìí, ẹ ní gbé padà lọ sílé mọ́. Ọ̀gá mi, ẹ wò, fóònù yìí ó ti ríǹgì, ó ti pẹ́yìn òfin ríǹgì o. Ní ìtọ́jú tó wá pèsè orí fóònù tèmi, ní ọ̀rọ̀ kan ṣe pàtàkì, yóò fẹ́ báyìí sọ, àfi kó ń báyìí sọ báyìí o. Ọ̀gá, òun lè tún ríǹgì yó. Òun lè tún ríǹgì. Òun lè tún ríǹgì. Ẹ mú wa. Hello, Tunji. Mumbo. No, wait. Please. Recap, please. Say it again, please. Commissioner tí ó ṣẹ̀ṣẹ̀ wọlé, wọ́n reauthorize contract yẹn. As in, mo máa padà continue contract yẹn. Wọ́n máa sanwó mi fún mi. Ọlọ́run ṣé Ọlọ́run tó gbàdúrà ó ṣé Ọlọ́run ṣé. Ọlọ́run ṣé. Hallelujah. Ọ̀gá mi Ọlọ́run ṣé wọ́n. Ọba tó dákú lọ́bí padà Ọlọ́run ṣé. Pásítọ̀ Ọlọ́run tún sọ fún mi sí pé bí a mọ̀ tó dúbọ̀ bìkan sọ́fẹ́ pa mí ni. Tó fẹ́ pa mí ní wèrè ṣe tiẹ̀ tí mi ò mọ bí tí yẹn ti wá, ó sọ fún mi bóyá connection kó àpò láàrin mi àti wèrè. How? Daddy, please calm down. I wouldn't want a situation tẹ́yìn àti mom fi máa jà. Daddy, please. Mo ti pè wọ́n bẹ̀ yẹn. I don't know how careless they could be. Tó ṣílẹ̀kùnlẹ̀ tí wèrè wọlé tó wá ṣọmọ báṣubàṣu fún mi báyìí. Àwọn kan á gbélé gbọ́. Wọ́n á gbà lọ́wọ́ mi. Pẹ̀lẹ́ Ọlọ́run fún ẹ lálàáfíà. Tún mi ṣe, ìwọ náà ṣarapọ̀. O kì í ṣe bébì mọ́. Ṣèbó ló ti ń lọlẹ̀. Ìyá mò ń bọ̀, jẹ́ lọ change omi yẹn. Lè tún ṣe. Tún mi ṣe. Kí ló dé tó mi bẹ́ẹ̀? Tún mi ṣe. Dẹ́rù. Tún mi ṣe. Yéé! Ẹ gbà mí o! Adébọ́lá! Ẹ gbà mí o! Adébọ́lá! Is that my mom's voice? Tún mi ṣe, ọkọ mi. Yéé! Ẹ gbà mí o! Tún mi ṣe, ọkọ mi. Yéé! Ẹ gbà mí o! Ọkọ mi! Bí ọmọ! Ó bá mi sọ̀rọ̀ sí. Kò sọ kankan mọ́. Kò sọ̀rọ̀ mọ́. Tún mi ṣe. Yeah! Yeah! My God! My God! Tó mi ṣe! Ẹ gbà mí o! Ẹ gbà mí o! Noshola, please, what's happening? It's okay. Adebola.
Adebola. Why are you calling my name? Why are you calling my name? Hey. Mr. Lekan, ẹ lè máa bọ̀. Adebola. What is it there? Hey. Take it easy now. Eh? Hey, doctor. Oh, Ensu, calm down. No, doctor, please. Ẹ má sọ fún pé kó calm down. Ṣé mo lè lọ wo ọmọ mi sìn? Ṣé mo lè lọ rọ́ ọmọ mi? Please. The thing is, Mr. Adekola, Ensu, got to share anything quite unfortunate. We lost the patient. Sir, doctor, ẹjọ́ sá. Kí ló ń wí sá? Ẹ lù sọ mọ́. Kí ló ń sọ sá? Adebola! Adebola! Yeah! Yeah! Ẹ ṣàánú mi! Kí ló ń tọ́ wí náà? Yeah! Ayé máa gbà tó dùn lọ́wọ́. Ayé máa pọ̀ láàmú mi láyà. Olúwa, òwúrọ̀ ayé mi ni mo wà. Ọlọ́run jẹ́ ká rí bí wọ́n. Sá, ṣe mọ̀ pé ràwọ̀ àyà kéré láti pẹ̀tù sẹ́yìn nínú. Ṣùgbọ́n mo gbà ládùúrà kọ́ ló ń bá mi kó ràn yín lọ́kàn. Yes sir. Ṣé mo lè bá yín sọ̀rọ̀ sir? Nǹkan tó ṣẹlẹ̀ yìí ó dùn mí gan ni o. Kò dẹ̀ sẹ́ni tí kò dùn nínú gbogbo àwa tá wà níbí báyìí. The other time tẹ́ wá sórí òkè ó ní nǹkan tí mo bá yín sọ. Ṣé ẹ ti rántí báyìí? Ó ti kiri. Are you sick? Are you alright? Ọ̀rọ̀ òṣìwọlẹ̀ tó wá bí láti wá bá mi sọ. Sórí yí pé ṣá. Kí ni kan tí wá bá mi sọ mi báwo? Kọ́ sọ́tọ̀ náà. Sọ́tọ̀ náà wípé o sọ pé bí a mo tójú bọ̀ mi kan. Say it! Pé bí a mo tójú bọ̀ mi kan. Ṣé ọ̀rọ̀ òṣìṣẹ́ ìsọ ṣé mi ni mo pa ọmọ mi dànù ni? Àbí mo ní mo ti mọ̀ wèrè rí? Àbí kí ni ọ̀rọ̀ òṣìṣẹ́ bá mi sọ ọmọ mi ti mọ̀ wèrè rí? Kí ló fẹ́ kí n rò pẹ̀lú ọ̀rọ̀ wèrè? Ṣé o tẹ́ ìsọ́ọ̀sì ló pa mí lọ́mọdé o? What are you saying? Kí ni mo fẹ́ rò? Adébọ́lá, kí ló ń tó sọ lẹ́nu tí ó dùn? Adébọ́lá ìwọ ìka ẹ̀yọ yìí. Pásítọ̀ sọ fún ẹ wọ́n sọ fígbẹ́ tó pa mí lọ́mọ. Adébọ́lá odidi ọmọ odidi ọmọ. Orí ìwà àti pásítọ̀ tó dàrú ni. Orí ìjọ dàrú pọ̀. Kí ni mo gbọ́ ọ̀rọ̀ òṣìṣẹ́ sọ yìí? Mo ní mi ò ṣe kọ́kọ́ mi ò gbọ́ kọ́kọ́ mi ò ṣe anything. What are you saying? Ṣé mi ni máa pọ́n mọ́ ara mi ní? Ibo mo ti mọ wẹ̀rẹ̀ ni? Yóò sí. Ó ní bí owó ní ẹ̀ṣà ló kú mi. Jáde, jáde. What? Ẹ jáde. Ẹ ṣàánú mi. Odidi ọmọ ni odidi ọmọ ni. Jáde. Adébọ́lá ò ṣe dà. Adébọ́lá èyí tó ṣe fún mi yóò dá. Èyí tó ṣe fún mi yóò dá. Ọ̀rọ̀ òṣìwọ́ ló sọ jáde lẹ́nu. Ṣé mi tí ọmọ mi ni máa pọ́ mọ́ mi ni? Ọwọ́ kẹ́yìn dẹ́yìn. Kí ló rọ̀ ṣí tó sọ? Má jẹ́ fi kọ́lá mú ẹ. Má jẹ́ fi kọ́lá mú ẹ. Adébọ́lá wọ́n sọ fún ẹ gbà mí. Kì í ṣe tí mo fòwúrọ̀ mi ṣe kó má bàjẹ́. Mo fẹ́ kẹ́ ẹ sọ àwọn ìrìn wo lẹ ti rìn, àwọn ibo lẹ rìn sí tó wá dàbí ẹni wípé kò ń ṣe ọ̀nà tó jọ mọ́ ọ̀nà ògo Olúwa èyí tí a jọ wà yìí. Dáàdì ẹ wo lórí òkè tó wà mí kan náà, ó lè jẹ́ kí n máa regret pé mo lọ síbẹ̀ for goodness sake, àbọ̀ fẹ́ kí n máa regret pé mo sọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún ẹ. What is all this?
Kí ni connection pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn? Adébọ́lá connection pọ̀. Mr. Adébọ́lá, ìbéèrè tí mo béèrè yẹn, ẹ̀yin nìkan lẹ lè dáhùn. Olúwa má jẹ́ pòfo, káyé má gba ohun tó dùn lọ́wọ́ mi. Wọ́n fi mí lẹ̀ jàre, ọ̀gá mi wọ́n gbó. Ìwọ́n lọ sóńsọ yìí, ọlọ́mọ fi ní ọmọjú wà. Wo máa pẹ́ padà, máa pẹ́ padà. Ọkọ̀ dèdè pé kí n páàkì, ṣé èdè bọ̀lẹ̀kẹ́ wọnú gbó lọ. Kíkí ní kò bá ṣe wọ́n bí wọ́n lọ yìí lẹ́sẹ̀yìn, èyí ṣe mi ò máa bèrè lọ́wọ́ ẹ̀rẹ̀ náà. Ẹ wo. Adé. Ọ̀gá mi. Adé. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ibi rẹ̀ wá jókòó sí. Abẹ́yìn rẹ̀ kọ́lé sí gbogbo yìí. Ètò ìlú jẹ́yìn. Kò bá jẹ́yìn ni màá ti mọ̀ tipẹ́tipẹ́. Ọ̀gá mi, ẹ má ronú mọ́. Mo mọ̀ pọ̀rọ̀ ọmọ wa. Ẹ má ronú mọ́. Kí ẹni ló ń bá ti dà sínú àgbàdá yìí. Àfi ká máa yan. Kọ́lọ́ má dàdàkúdà sí wa lágbàdá. Kí ẹ wá rí ń rí mi lójú nínú gbogbo ọ̀rọ̀ ìlú ilẹ̀ yìí. Ń retí wèrè yẹn. Láì ṣe pé tójú bàbá òkú bọ̀. Káwọn olórí burúkú kan ń sọ káàkiri. Wọ́n ń ṣòṣì kan ń sọ̀sọ̀ kan ń kẹ́ ẹni bọ́lẹ̀ sọ̀rọ̀ kiri. Ṣé rí wèrè yìí? Wọ́n pé ó yọ ọ̀run lórí ìtúnmí ṣe. Èyí tún ṣe bẹ́ẹ̀ délé. Orí nínú ọ̀rọ̀ pariwo títí. Ọ̀gá mi, ẹ wò, wèrè yìí dá yìí láàmú. Gbogbo wa ló dá láàmú. Màá fẹ́ kájọ débi kan. Ṣé rí ká bá débẹ̀ yẹn? Connection yìí wà láàrin yẹn àti wèrè yẹn. Ṣé máa fi yí wá yéké? Orí òkè wo ni ibẹ̀ àti pé ọ̀dọ̀ pásítọ̀ wo? Ọ̀gá mi, ẹ ìṣòrí òkè o. Ọ̀dọ̀ wọn oníṣẹ̀ṣe wá o. Ibi ẹ wá. Kí ló dé tí ẹ fi ń bá mi sọ̀rọ̀ nǹkan rẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ó mọ̀ pé ẹni ìgbà, àmọ́ ìwàkiwà, òun ra àwọn bá nù. Bàbá Mọ́ríà, ẹ máa jẹ́ ajá ní lẹ́vù tí mo wà yìí. Ẹ máa tún hàn tí mi mọ́. Ẹ máa lọ, máa lọ. Ti gbọ́, ọ̀gá mi, jẹ́ ká kó lùgbò. Jẹ́ ká kó. Ẹ máa lọ. Ẹ máa lọ. Ìjà, má tọ́ ọjọ́ ó. Ìlú fi ìlú ìbàjẹ́. Gbàgbàgbà. Ìwà fàrọ̀ lù láì. Káyé wá gba ohun tó dùn lọ́wọ́ mi. Olúwa má jẹ́ pòfo, káyé má gba ohun tó dùn lọ́wọ́ mi. John! John! Ma! I'm very sorry, ma. You are sorry, John. Má bínú, ma. Ibo ló wà? Mo sáré lọ tí omi tí mò ń pọ́ǹpù ni, ma. O lọ tí omi tó ń pọ́ǹpù, right? Bẹ́ẹ̀ ni, ma. Kí ni reason tí gate ilé mi ṣe wá ṣíṣí lẹ̀? Madam, ẹ má bínú, ma. Ṣíṣí lẹ bọ́, ma. Tí tó kúrò níbà yìí mo tì í, ma. Kó tó di pé mo lọ sẹ́yìn ìpìlẹ̀, ma. Ó tì í ní gate ṣí rẹ̀ sílẹ̀. Ṣé kò ṣe stupidity ló ń pè yẹn ni? A ní kẹ́ máa gùn kẹ́dẹ̀ máa níyè, ogun ò níyè kankan. I'm sorry, ma. Tó
bá ti gate yẹn properly ṣó máa ṣí rẹ̀ sílẹ̀ ni. ẹ má bínú ma, ẹ má bínú ma. Ọdẹ òpònú. Ẹ má bínú ma, how is she feeling now ma? She's okay. Ẹ ṣé. Okay ma. Kẹ ṣiṣẹ́ yín ẹ rí yẹn ṣe. How is she feeling now? Ṣé wọ́n ni doctor tó fẹ́ wù? Ẹ má bínú ma. Jáwọ́. Ẹ má bínú ma o. Pẹ̀lẹ́. Yes ma. Èyí tó wá ṣí gate ilé. Ṣáà máa gbèsè. Oya. Rọra. Pẹ̀lẹ́. Kí ni tilẹ̀kùn wà ṣíṣí rẹ̀? Pẹ̀lẹ́ kí ló? Yẹ́! Táre! Ta ni? Ta lẹ ń bèrè? Báwo lẹ ṣe wọlé? Ẹ̀mí mímọ́, ẹ̀jẹ̀ Jésù. I cast you and bind you in the name of Jesus. Ibo lẹ gbà wọlé. Yeah! Yeah! Ọmọ mi o! Olúwabùsáyọ̀mí. Má gbórí sókè o. Affliction will not arise the second time. I cast you in the name of Jesus. Mo gbé ẹ̀dẹ̀ lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀mí mímọ́. Ọmọ mi o! Yeah! Ẹ̀mí mímọ́. Jésù. Olúwabùsáyọ̀mí. If I don't do off, I go come now. Má worry, Josh, go. Kí ló ṣẹlẹ̀? Ta ló ń wá? Hello. Mind what you are doing, okay? Kí ló ṣẹlẹ̀? Are you okay? Are you okay? Do you know what you are doing at all? Mo ní kí ló ṣẹlẹ̀? Olúwabùsáyọ̀mí, ọkọ mi, kí ló dé? Má dẹrù bà mí, mo dárò, mo jẹ gbèsè, Olúwabùsáyọ̀mí, ọkọ mi. Ọ̀gá ẹ má bínú sá, wọ́n bọ̀ sá o, nǹkan tó ṣẹlẹ̀ yóò ti yé mi sá o, kò tí yé mi rárá sá o. Ọ̀gá, jọ. Ọ̀gí. Kẹsẹ̀ kò yé mi gan. Kò yé mi sá. Oye ò pé ní kí ló dé kò yé. Báwo ló ṣe wọlé? Kò yé mi sá, mo kò dédé yín nínú kọ́mpọ́ọ̀dì ni ó yé mi gan lẹ́nu pé mi ọjọ́ sí mo ṣe yín nínú kọ́mpọ́ọ̀dì sá. Kò yé mi. Ìyàwó mi náà. Ó wà nílé sá, mọ́ mi kan. Ó wà nílé sá. Kó tún wá wà nílé. Lọ ṣí gate kan gbé mọ́tò ẹ̀ wọlé. Okay sá. Yeah! Olúwabùsáyọ̀mí, ọkọ mi. What is it? Olúwabùsáyọ̀mí. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀? Wèrè ló wọlé, òun ló gbọ́mọ mi. Oh my Jesus! Wèrè ni ó. Ó gbọ́mọ mi lórí. Mo dárò, sọ sùúrù dárò. Olúwa, má jẹ́ ẹ kú tọ́jú. Actually, everything tó yẹ ká ṣe fún ọmọ yín láti ṣe. In fact, gbogbo àwọn necessary things, àwọn necessary tests tó yẹ ká run, ká carry out, gbogbo ẹ̀wà pátá láti ṣe. Ṣùgbọ́n ọmọ yín ò respond sí treatment. Mi ò sọ pé kò ní wà okay o. You know I am a medical doctor. Ṣẹ̀rí àwa doctor àti hospital, a máa ń gbàgbọ́ nínú Ọlọ́run náà. A kì í fẹ́ yọ Ọlọ́run kúrò nínú nǹkan tá a bá ń ṣe. We care, but God heals. Mo gbàgbọ́ pé pẹ̀lú àdúrà àti àwọn treatments tá à ń fún yín náà, she will still be fine. I can assure you of that. But presently, sir, àárín nǹkan tó ń ṣọmọ yín. Gbogbo test tó yẹ ká ṣe láti ṣe. Gbogbo àwọn nǹkan tó yẹ ká lò fún láti lò fún. Mi sọ pé kò ní wà okay o. A ṣì máa treat ẹ o. But it might take longer time for her to be okay. Kẹ́yìn náà kẹ̀dẹ̀ tún máa gbàdúrà fún. Ṣé nǹkan tí mo sọ yé yín? In a nutshell, sir,
we can actually not identify exactly what is wrong with your daughter. Àárín nǹkan tó ń ṣọmọ yín, sir. Doctor? Yes, sir. Can I see my daughter? Yes, sir. You can see her. You can see her, sir. No problem. Oh. Okay. Iná mọ́ ní ìjọra. How are you feeling now? I am not feeling any better. Ẹ pẹ̀lẹ́, madam. Doctor. Ẹ pẹ̀lẹ́ ma, ẹ kú tọ́jú. Yes, ma'am. Yes, ma'am. Doctor. Ẹjọ́ ẹ bá mi bẹ̀ Adebola. Ẹ bá mi bẹ̀. Ẹ bá bẹ̀ káwọn ọmọ mi lè yá Adebola jọ̀ọ́. Adebola, ẹyọ kan tó máa kú wá kú màrí. Ó dé jọ̀ọ́, ó dé ṣàánú mi, ó dé ṣàánú mi. Hey, madam. Doctor. Hey, calm down. Àwọn ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù. He's trying his best. Yes. Doctor kò lè yé yín. Wọ́n ń gbìyànjú. Ó yé mi. Mo dẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run á bá wa fún lálàáfíà. Àmín Jésù. Calm down, please. Bẹ́ẹ̀ ni mà. Àmọ́ ó yé Adebola. Ó dẹ̀ yé mi náà. Adebola ó dẹ̀ mọ̀. Adebola ó dẹ̀ mọ̀. Ó dẹ̀ ṣàánú mi. Ó dẹ̀ jọ̀ọ́ ọkọ mi ṣàánú mi. Madam. Ma. Ẹ calm down. Ṣé gbọ́? Ọlọ́run á bá wa fún lálàáfíà. Àmín. Mr. Adebola, ẹ make sure pé rí mi kẹ́ tó lọ. Ṣé gbọ́? Ẹ take care. Excuse me. Hey. Adebola ò dé torí Ọlọ́run, ò dé jọ̀ọ́, ò dé ṣàánú fún mi. Ẹyọ kan ṣoṣo tó bá kú wá kú màre. Pé ó wà níbi kankan ibi tó wọ́n bá dé. Ó dé má jẹ́ kó mọ ikú mọ́ wa lójú, òde yóò tọ́ ní oúnjẹ. Adebola ò dé torí Ọlọ́run ṣàánú mi. Má sọ mí dà wálé. Oúnjẹ pé mi náà ni mo ń dà wà nípa. Èmi ò tiẹ̀, ó tẹ wá bínú pa ọ́. Ṣé bàbá mi tó mọ mi sílẹ̀? Bàbá tó mọ mi ní Adebola bá mi túlẹ̀. Ẹlẹ́dàá mi máa ṣàánú fún mi. Adebola èmi ò tiẹ̀. Èmi ò tiẹ̀, odidi ọmọ ló wà lórí hospital bed. Ohun tí náà kéré tí bàbá tí pásítọ̀ ní pé kò rántí ò jẹ́ rántí. Ẹlẹ́dàá mi máa ṣàánú fún mi. Busayo. Please, don't let me die. Ẹ̀jẹ̀ Jésù. Ìwọ kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. Ó ní kú Olúwa Bùsáyọ̀mí. Ẹsẹ̀ ló fi rí wọ́n bí ẹsẹ̀ ló máa fi rí wọ́n ta. Adebola, tani mo ṣẹ̀ tí ó darí jì mí. Ẹlẹ́dàá mi jọ̀ọ́. Olúwa, òwúrọ̀ ayé mi ni mo wà. Ọ̀gá mi ẹjọ́ ẹbọlẹ̀ àti débi tán. Èèyàn kí wọ́n lòdò kò tún má kígbe òtútù. Ẹjọ́ ẹbọlẹ̀. Sísí àdàdà sísí adébámú ọ̀sà èyí tí sọ nílùú ógbè ọ̀sà lù ógbè ńjọ́ sísí àdàdà sísí awakuru alàkúrúkúrú jáàgùn ẹlẹgbẹ́ mọ́gbàárù mọ́ ẹni ọba ti ní ọmọ gbàárù mọ́ owó ńlá ní gbé fún ni
ajé o ọwọ́ ajé rèé ajé faranka lára délẹ̀ ni ajé faranka ajérò délẹ̀ ni ọ̀rẹ́ mi ọwọ́ ajé lọ́wọ́ rẹ̀ ọwọ́ ajé ìlọ́wọ́ rẹ̀ orí ajé lórí ẹ̀ irun tí ń bẹ lórí rẹ̀ irun ajé ni mo ti fọ́ dírí òun báyìí ajé ló dì mí ó gbìyànjú nú ayé ó rìn débi táwọn àgbààgbà tí fodó òbúlẹ̀ jẹun ibẹ̀ ni a ti ta lórí ajé. bólẹ̀ rìn lọ́kìlẹ̀ ń wá kiri ta ní rìn káàkiri kílẹ̀ ń wá kiri kílẹ̀ ń ṣiṣẹ́ mọ́tẹ́ sọ̀ṣà mo ṣe gbogbo yín mọ́tẹ́ sọ nípa mi ṣá àti pásítọ̀ àti babaláwo yìí kílẹ̀ ń sọ ṣé máa ṣe nǹkan kan fúnra mi ní mọ̀kàn tí mo ṣe ni ṣé máa rìn káàkiri mi ní mọ̀ ni mo ní mi ò ṣoògùn owó mi ò ṣẹ́ṣọ́. èmi ló ṣẹ́ṣọ́ òṣògùn owó sáwọn mi ni èmi àdáfìrù sọkùnrin gbẹngbẹlẹ kú orí omi ìtàkùn tí fọ́ni lágbèlẹ́ ẹ̀mejì ọ̀rọ̀ alálàdá àgàdá gbóná tẹ́tí jágbàjàgbà fún lẹ́gì ẹyẹ kan ké pogúnpogún ìkan ké pọ̀gbọ̀npọ̀gbọ̀n ìkan ké pogúnpọ̀gbọ̀n gbogbo ohun tí àwọn wí ló yé mi pátákó rògbòdò mo mọ̀ igi ọ̀mọ̀ ni wọ́n fi gbé gbèdú mo ti mọ̀ ìpìrì láwọ́ tí wọ́n fi dé lórí mo rí ni ìhun tó ṣe lógún ọdún níwájú báyìí èmi rí ìwọ̀n tó o sì ti ṣe sẹ́yìn lọ́gbọ̀n ọdún èmi mọ̀ mo lóorin débi tí wọ́n ti mo lóògùnlẹ̀ jẹun ó sẹ́sọ bẹ́ẹ̀ ni ó sẹ́sọ ó ṣoògùn owó. ṣé mi ò mọ bí tí màá rìn dé ni mi ò mọ tí mo ṣe lọ́jọ́ ayé mi ni what are you saying kí lè lẹ́yìn gan kí lè fún ọlọ́ ṣé ìmọ̀ tí mo sọ ni ọ̀dà gbogbo ilé ìtàn wí ní sí eré bá lọ sí òun ọmọ tí ẹ̀rọ ara rẹ̀ ò yá ara rẹ̀ ò yá àmọ́ bó ti wà ẹ̀ yóò rúgbà ajé tó bá ti rúgbà ajé ọ parí tí ọkàn sí ni pé aṣọ funfun lọ́wọ́ kò sí ó lè ṣe mú ti ṣe yìí ó lè ṣe bí tàwọn ẹlẹ́yọ̀ ó sì lè ran nínú ìtọ́wà lọ́rùn ẹ̀ kó sá ti jẹ funfun kọ́ ọ ránṣẹ́ sí télọ̀ rẹ̀ kọ́ wọ́n kọ́ dá kó bí jẹ ọ́ kiri tí gbogbo àwọn èèyàn ó rí ọ gbogbo àtọ́ náwó wọn rí àbí wọn rí ọ ó ṣe tálájẹ rẹ náà ó rí ọ tínú rẹ ò dùn ẹ̀yin ọmọ tí ẹ wá níbẹ̀ ní ilé ìwòsàn ẹ lọ rè gbé wá kì í sọ̀rọ̀ ìwòsàn òun ní ọ̀wà síwájú àwọn ìyá mi ọ̀fẹ́ gẹ́gẹ́ ní ìyájídàgọ̀rọ̀ ara yóò wá wúre yóò wúre fún bàbá rẹ̀ tó bá ti wá ń wúre fún un tán tó sùn rẹ̀ ti gbà òun wá gbogbo àná. you are sick. èmi ẹ lálàáfíà. ọ̀gá mi. yes ẹ̀yin torí mi ò mọ gbogbo òṣì àti ìlànà tẹ bá mi ṣe kí ni túmọ̀ èdè yìí àṣà kan fi mí ṣe yẹ̀yẹ́ ni èmi kìrìsìtẹ́nì kí máa lọ káàkiri tó lọ mọ tó lọ lọ bàbá mo ní aṣọ tẹ́tẹ́ fojú mi níre ṣé ayé mi tẹ́tẹ́ gbàdánù sọ̀rọ̀ lọ́wọ́ mi rè ṣé dandan ni kí parọ́ mọ́ra mi fún nǹkan tí mi ò ṣe ni Jésù mi ò ní jẹ́. àwọn ìyá mi ò dé bẹ́ẹ̀ ni mo sọ fún ọ dàbọ̀ ọ̀dà nǹkan mọ̀ àwọn ilé olówó tọ̀ náà ṣé wọ́n sọ̀rọ̀ bọ́ náwó lásán ni. kí ló tún mi rí gan kí ló tún mi rí ẹ wo gbogbo ìmọ̀ yín lórí mi kò sí tó máa jọ ń bẹ̀. ọ̀gá ó mà ṣe o ìyà ń jẹ kinní kan lọ wọ́n jẹ́ ìyà ọ̀jẹ̀ tí ń jẹ tán yóò padà wá jẹ o ẹni tí ọ̀dà kan. ìjọ lè jẹ wọn rán òdìgbà ògèdè síkù olónà fún àásọ. mo rò pé kò ní dáa fún bàbá yàn mo rò kò rí bàbá òun burú dànù what is the meaning of this kí ni tí mo gbogbo eléyìí odindi mi. No, what are you saying? What is the meaning of all this? Ọ̀gá mi. Bébí bí mo ṣe tó láàrin ìlú láàrin àdúgbò. Ẹ má bínú. Ọ̀gá mi ẹ má jẹ́ ká bínú. Nítorí trust mo ní sí yín àbí? Abẹ́kọ̀. Ọ̀gá mi ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká bínú kò ní bí. Ọ̀gá mi. Ọ̀gá mi. Ọ̀gá mi. Tí ẹ bá wọnú mọ́tò ẹ máa pa yín dànù. Máa fi mọ́tò pa yín dànù. Ọ̀gá mi ẹjọ́.
ọ̀gá mi. ẹ wọ bẹ́ẹ̀ ẹ wọ mọ́tò pẹ̀lú ọ̀dára dá òṣì tí gbogbo yín bá káàkiri yẹn. ẹ má jà mí lẹ̀ ẹ má jà mí lẹ̀ ọ̀gá ọ̀gá mi ọ̀gá ẹ má jà mí lẹ̀. má jẹ́ pòfo láì káyé má gbà ń tó dùn lórí. Madam. Bàbá Mọ́yá. Ẹ kọ́rọ̀ ọmọ. Ẹ ṣe. Ẹ wò bí ṣé rí bí ọ̀rọ̀ gbédè yìí èdè ká máa fọ̀rọ̀ tàbí àwọn sọ. Kí ló ṣẹlẹ̀? Ṣọ́ọ̀gà ṣẹ́ṣó. Mi ò wọ́n tẹ̀lé. Ọ̀gà ṣẹ́ṣó ṣọ̀n ṣẹ́ṣó. Ọkọ tèmi ṣẹ́ṣó. Pẹ̀lú ìbínú burúkú ni ọba kúrò níbi àjọ lọ. Ó fi hàn dájúdájú pé iṣẹ́ ọ̀gá ṣẹ́ṣó. Ìdárun Adébọ́lá pa mí sáyé. Ọkọ mi ṣẹ́ṣó ni. Ṣẹ́ṣó. Ẹ gbọ́ màdàmú. Ẹ ṣe ń kọrin yẹn o. Ẹ wò kó bá jẹ́ ìjà. Orin máa fi bá wọn sọ. Kẹ́ fi bá wọn sọ. Kó bá jẹ́ pé níjọ́ ẹ máa pa láriwo. Ẹ pa láriwo. Ṣé rí ọ̀ lè wí mi? Àmọ́ mo mọ̀ pé kẹ́yìn bá bá wọn jà. Wàá jẹ́wọ́ fún yín. Ibi àlọ́. Ṣé bàbá pé kán wá ṣe kinní kan? Wọ́n ní kó wá ṣe kinní. Wọ́n kán wá rúgbà. Kọ́kọ́ tèmi rúgbà. Wọ́n wíri yẹn. Láì ṣe obìnrin. Ṣé gbọ́mọ tán báyìí tí bàbá ní ẹ̀rù rúgbà? Madam, èrè bá o. Ìgbáràn pé kán wá rù. Àdúró láyé bí. Adébọ́lá ti pa mí sáyé. Bó ṣe gbàre yẹn o Ọlọ́run kò ní jẹ́ ká fojú sunkún ọmọkàn ikú yìí o. Mi ò lójú ẹkún lórí wọn. Kẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa bá wọn sọ èèyàn máa fi rúgbà yẹn oore kẹ́ mú gbọ́. Bàbá Mọ́ríà tèmi ti pa mí. Adébọ́lá ò ní rúgbà ṣé bẹ́yìn náà mọ̀ Jésù ló gbójúlé Kìrìsìtẹ́nì ni. Màdàmú níbi ọ̀rọ̀ gbédè yìí àfi kan rú o kọ́ àkọ́bà arúgbá ẹ̀ Ọlọ́run kò lè jẹ́ àfojúsùn kọ́ ọmọkàn ìkú yìí o. Èyí lójú ẹkún lórí ọmọ mọ́. Àṣẹ o. Ẹsẹ̀ ló fi rìn wọ́ bí ẹsẹ̀ ló ló máa fi rìn wọ́ta àṣẹ mi tún gbọ́mọ́ mọ́ta lọ sí. Àṣẹ. Lọ́gbọ́rọ́. Ẹ ṣe bàbá Mọ́ríà ẹ máa ló ti yín. Ẹ pè kán rú o. Ó ti rú. Adébọ́lá ṣògbó wó. Ọkùnrin máa ṣe kàn fún mi, ṣe bá dẹ̀nà fún mi. Ẹlẹ́dàá mi, ó dà. Gbogbo tó bá gbà la máa fi fún. Àlàní, olówó orí mi. Àlàní jù. Mo mọ̀ pé ọmọ yìí ó wá ìmpọ̀táǹtì sí ẹjọ́ èmi kan pàápàá lọ torí tiẹ̀ òdẹjọ́ òde ṣòun tó ní òṣì. Kí ni mo ṣe tó fi ní kí n ṣe kan níjú ẹni tí èmi Ó ṣe kókó. Trust me, mi ṣe ẹni tí mo trust mo ẹ. ṣáájú. Mo trust ẹ ọkọ bí. Mo trust ẹ. Lọ́lọ́dí, jọ̀ọ́ gbogbo ohun tó ní o ṣe, jọ̀ọ́ ṣe, ká ní mo lè bẹ́ẹ̀ gbé gbá ní, má bẹ́ẹ̀ gbé. Mi ò ṣe kọ̀kọ̀, mi ò lè torí Ọlọ́run religion mi. Lọ́dí, Bíbélì ní ká fi ti Késárì fún Késárì. Nítorí Ọlọ́run, ṣàánú fún mi jọ̀bọ̀ jẹ lójú ẹkún lórí ọmọ yìí. Jùmọ̀ ọ̀lọ́ nítorí ọlọ́ má jẹ́ fojú sunkún ọmọ yìí jọ ọkọ mi jọ lẹ́ni jọ ọ̀gá dàbí ọkọ mi jọ ọkọ mi jẹ́ mọ́mọ́ Ìmọ̀ tí rí nínú ayé. Àmì àwọn òde mọ́ ọ̀gárá àwọn ẹ̀mọ̀ ìlàlẹ̀ odò lárẹ̀ gẹ̀rẹ̀gì tí sọ̀kọ̀ agbọ̀n wèsìwèsì ẹjọ́ jẹ́jẹ́ iná kọ́ mọ́ jẹ̀ tó ọ̀yà
Ó kọ rẹ̀ ti jẹ́. Olúwa Bùsáyọ̀ mi sà. Bùsáyọ̀. Ìgbà ajé tó gbọ́wọ́ lé yìí ọ̀yá máa wúre sí i. Wọ́n ní kò gbàdúrà. Máa gbàdúrà sí i. Bó ń tọ́ fẹ́ fúnra rẹ̀ máa sọ sí i. Àmín. Ọ̀dà àṣẹ yàtọ̀ sámi. Ọ̀dà mà. Àṣẹ wọ́n ní kò sọ àṣẹ. Ẹ má ṣe ẹsẹ̀. Má sàmì náà. Èyí orí ọgbọ́n ti gbọ́ àrọ̀ ti rọ̀ mọ́. Àṣẹ. Ọ̀yà má sórí. Gbogbo ẹ̀ náà ni ọgbọ́n ti gbọ́. Àmín. Ọ̀yà. Èyí òwe ọgbọ́n ti gbọ́ ó ti gbọ́ bẹ́ẹ̀ làárọ̀ ọ̀rọ̀ ọmọ. Èyí dá ọba ti sọ kò níyẹ o. Mo wọ́ kúrò lórí ẹ̀. Àwọn kú ìpínlẹ̀ ló mú kú. Ó ti sọ. Ìgbà ajé ó fi ọwọ́ ajé rẹ̀ yé pè. Ọ wà lọ sódò tí ń sàn. Tó o bá ti wá gbé dódò tí ń sàn tó gbé lórí omi báyìí. Gbogbo tó o fẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ rẹ̀ ó sọ fún. Gbogbo ohun burúkú tó o fẹ́ kó mi ọbọ̀ gbé lọ omi ò gbé lọ. Omi ọ̀lápá ń gbégi kò lẹ́sẹ̀ yìí ń gbéyàn. Gbogbo òṣòro yọ̀bọ̀ ń dànù. Àmín. Àwọn tó o bá ń lọ o gbọ́dọ̀ gbábi tèrò pọ̀ sí o. Wọ́n gbọ́dọ̀ rí ọ kí n rí ọ dáadáa pé ìwọ lọ lọ ẹ̀. Ọba gbábi tí wọ́n ti dá ọmọ. Inú kìíní yóò tún dùn. Bọ́ba dúdú tó pàdé èèyàn kankan á tún ṣẹ́ṣe ni o. Ọ padà wáyìn á wà tuntun mú. Gbogbo níwọ̀n ètùtù tí ń bẹ nínú rẹ̀ ó di tàtìkù èṣù mú. Á lọ rè kó fésù àwa ara náà. Àmọ́ bó bá gbábi tí ro wá ti rí ọ ogun ti ṣẹ. Tó bá wà lọ bí wọn bá ti nǹkan rí ọ tó bí ó ti kí wọn pọ̀ tó bí wọn bá kí ọ gbọ́dọ̀ dáhùn. Àìsọ̀rọ̀ àìsí ìwẹ́yìn. Àbọ̀rọ̀ àbùkù tó wẹ̀yìn rí. Èèwọ̀ ọ wà lọ rí gbé ṣubú yọ máa lọ tiẹ̀. Sọ́ọ̀mọ odò ọlọ́gẹ̀dẹ̀ ládùúgbò wà ní àyè. Kọ̀ǹtáktọ̀ yóò mọ̀ gbogbo bẹ̀ ní ẹ ti fa tebúrúlù rẹ̀ ilẹ̀ onílẹ̀ rírà lọ nira yìí. Ẹ ti fi lé mi wẹ́ lọ́dọ̀dọ̀ yìí. Wọ́n ẹ̀ á o. Bẹ́ẹ̀ yàrá lé mi àwọn orúmọlẹ̀ ọ̀nà pamọ́jú. Kòrá lé yí bàbá, kòrá lé yí. Èmi náà ń sàsọlẹ̀ ni. Odò ọlọ́gẹ̀dẹ̀ ló gbé lọ. Ó kọ tí a ń pè ọ̀gẹ̀dẹ̀ ní ìjára ó ní bàbá tí a gbé débẹ̀ kó mi ọmọ gbé lọ. Ọ̀yà kan làṣà gbé tiẹ̀ ní mẹ́sì àwọn olótùfẹ́. Ẹrù mọ́gàlè kò dìde ẹrù mọ́gàlè. Bẹ́lẹ́gún bá pé egúngún rẹ̀ á dìde o. Ẹrù mọ́gàlè kò dìde. Dédé là kó dúpọ́, dédé là parìsà, dédé là pé ìyàwó alẹ́ àná tí ò gbọ́dọ̀ pé bàbá ọkọ ló kọ́. Ẹrù mọ́gàlè kò dìde o. Ẹrù mọ́gàlè. Bẹ́lẹ́gún bá pé egúngún rẹ̀ á dìde o. Ẹrù mọ́gàlè kò dìde. Kọ́mọ lọ bẹ́ẹ̀. Ẹrù mọ́gàlè ǹdè. Àrùkù ìkẹyìn nǹkan forí balẹ̀ fún tiwájú wájú ó forí balẹ̀ fún tẹ̀sí ọ̀yá máa lọ. Mo fojú sí ọmọ padà lẹ́yìn. Mo fojú sí. Jẹ́ wọ́n rí ọ dáadáa o. Public place ní kò gbà. Bọ́ ọ bá rí àárín ọjà lábẹ́ kọjá. Ewu lọ ń tiẹ̀. Yọ ààrẹ ọ̀yà tó bá ti lè dánwò tó fi gbé kanú odò tó dùn mí lọ. Ààrẹ tíya. Jẹ́ ká máa lọ. Ká máa lọ bí ti bá wù ní sùúrù. Farabalẹ̀ dúró ní sùúrù. Mo máa yí náà. Mo máa bẹ̀rẹ̀. Dáàdì Bùsáyọ̀ nílé yìí. Dáàdì. Mo máa yín ló kú sí hospital wa. Mo máa yín ló kú sí hospital wa. Mo sọ fún ẹ náà. Mo sọ fún ẹ. Kí ló wá lè ṣe mú báyìí? Lè ṣe mú báyìí. Jẹ́ ká máa lọ. Jẹ́ ká máa lọ. Dáàdì Bùsáyọ̀. Dáàdì Bùsáyọ̀.
Kí ló ṣe yín? Èmi jẹ́ ká máa lo ayé tí ilé ju gbogbo ilé yẹn lọ. Nísòro. Adébùsáyọ̀. Calm down. Stop now. Kí ló ṣe báyìí? I don't know. Àwọn nǹkan tí mo fojú fún wa. Ẹ má bínú o. Mo sáré lọ sílé tó wà lẹ́yìn yẹn ni o. Ẹ má bínú. Ẹ lẹ́wà. Kíre? Kí leléyìí? Lọ́sàn gangan yìí. Kí leléyìí rú sórí yìí? Mr. Adebola. Babe, Contractor ni wọ́n. Contractor bò. Ilé tẹ́lẹ̀ ìbá kọ fi yàn. Àfi kí yóò gbàdúrà kí yóò tó kó síbẹ̀ ni o. But this man is not like this. Mo mọ̀ wọ́n, I know him very well. Is that like this oṣù? Contractor orí burúkú o. Ṣé mo nǹkan tó ní kálukú ń ṣe? Ṣé yìí tiẹ̀ mọ oríṣiríṣi tó ti ṣe kó tó di bọ́dì contractor? Ṣé mo yọ oríṣiríṣi iṣẹ́ tó ti ṣe kó tó gbaṣẹ́? Ṣó ti rí wọ́n tiẹ̀? Olórí burúkú ni ẹ o. Ó máa ṣàgbákò ni. Ó ṣe jẹ́ ìfojú kó gbá lọ́sàn-án gbọ̀ngàn. Orí burúkú máa jẹ́ tiẹ̀ ni. Ìwọ olóṣì. Ẹ wò ẹ má bínú jàre. Ẹ jọ̀ọ́ símẹ́ǹtì mélòó lẹ fẹ́? Ẹ jọ̀ọ́ símẹ́ǹtì mélòó lẹ fẹ́? Ẹ má ro sí tiẹ̀. Tó lórí burúkú ilé ń wò. Ṣé ó bá yín kọ́lé ni? Kújọ́ ló bá yín kọ́lé. Ṣé ó ti rí ọmọ kàgbọ́kọ̀ ni o? Kọ́lé tán àbí kọ́lé fọgbọ́ àbí kíló? Ó ní kọ́lé tán. Mi ìkùn nílé tí mo fẹ́ kọ́. Débi kó máa bá mi kọ́lé. Mi ìdẹ́lẹ́ tí mo fẹ́ introduce sí ẹ. Tí ẹ dẹ̀ máa bàjẹ́ ni. Ẹ jọ̀ọ́ ẹ sọ nǹkan tẹ́ fẹ́ rà fún mi jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ìṣẹ́jú méjì mò ń bọ̀. Sista mi ẹ wo ohun tí mo rí. Ẹ wo. Kí ni? Ẹ wo ohun tí mo rí o. Kíre? Igbá lọ́sàn gangan. Igbá ni o. Igbá ni o. Bàbá Bùsáyọ̀ kò lè lé ní. Ẹ̀jẹ̀ Jésù. Ẹnjìníà kò lè lé. Àwọn ni. Ìgbàlódé ẹnjìníà. Ṣé mo wọ́n ni? Mo mọ̀ wọ́n dáadáa. Lọ́sàn gangan, àṣírí ló tú yìí o. Kò gbogbo ọ̀nà ló ṣàfẹ́ fi ní owó láwọn olówó yìí. Téèyàn bá dẹ̀ rí wọn máa rò pé èèyàn òre ni wọ́n. Sista mi, bí ẹnjìníà ṣe gùn tó gbọ̀nà náà ṣe rúgbà o. A pọ̀ báyìí ta rìkọ́dù wọn. Wọ́n rúgbà ni o lọ́sàn gan. Bàbá Bùsáyọ̀. Kí lélẹ̀ nínú àdúgbò yìí gbà ọkùnrin gbégbà obìnrin ni mo kàn ń gbégbà ó lágbára o. Ẹ má wọrí àlàyé ẹ a máa gbowó lọ́wọ́ ẹ a máa gbowó lọ́wọ́ ilé yìí. Gbowó lọ́wọ́ táàdì ẹni tá a mọ̀ fi tó ti ń gbé gbá bọ̀ ẹ jẹ́ ká fẹ́lẹ́ lẹ́kùn máa bá tiẹ̀ lọ o. Wá àlàyé kí ló ṣẹlẹ̀ dúró bẹ́ẹ̀ jàre ṣé òun wá ẹ̀mí ni kí ló ṣe ṣé o pé máa bẹ̀rù ẹni ìwọ ọrọ̀ ajé sórí lọ́sọ̀rọ̀ gan ṣé o pé mi mọ̀ kan tó fi ṣe ni ipò tó wà yìí ṣe o pé gbogbo akọ́lá fẹ́ wà ń bẹ̀ ni ṣé òun wá ẹ̀mí ni kí ló ṣe yẹ èmi mọ̀ pé ó wà important bóyá ṣe yìí lọ́sàn gangan ìwọ tó pé lọ́mọkùnrin báyìí tó ga tó sí gbọ̀nlẹ̀ òru gbá lọ́sàn gangan èmi mọ̀ wọ́n fi ṣàjẹ́ nì eléyìí náà wú èmi náà ọmọọba ṣé òun wá ẹ̀mí. Àlàyé jẹ́ ká máa lọ jàre má ká forí kó nǹkan tó ń ṣe tiwa náà. Àlàyé mọ̀ bọ́ ẹ sọ̀rọ̀ náà èmi mọ̀ pé nǹkan tó ṣe yóò wà very very important náà mo mọ̀ ó yẹ kémi kò dẹ̀ gbà nọ́mbà ẹ̀ ni tàyọ̀ bí ta ni ò fẹ́ mẹ́kì ẹ̀ láyé yìí ìwọ ọrù ajé sórí lọ́sàn gangan ókè wo tó bá bí ìjà ẹ̀ mo sọ yẹn tó bá bí re ìwọ tún try rọ́bìṣì ládùúgbò yìí tún try ẹ̀ náà wàá rí ẹ̀yin ẹ̀ lára àṣẹ ni yín jàre ẹ̀ kú bọ́lẹ̀ ẹ̀ ẹ̀ kú kó ń bẹ́ jàre ẹ̀yin àṣẹ ọmọ bọ̀tì yìí. Iná ọmọ má jẹ́ jó mi lẹ́ẹ̀kan sí Ọlọ́run. Yẹ̀yẹ́ Ọlọ́run jẹ́ ó dá yẹ̀yẹ́ fún mi. Gbogbo ibi tó wà lórí Bùsáyọ̀ jẹ́ kí odò yìí ṣàn lọ.
jẹ́ kó bá odò yìí lọ Ọlọ́run. Kí iṣẹ́ tí mo fòwúrọ̀ mi ṣe kó má bàjẹ́, kó má bàjẹ́. Kí gbogbo làálàyé kó má ṣe já sásán. Bàbá yóò kọ́ tó kú mi kú ni. Ẹ̀wọ̀n ni gbogbo ilé ìtàn ti rà ní ìṣe ọ̀rẹ́. Ẹjọ́ bàbá ẹ ṣàánú mi. Ìtọ́ bàjẹ́ ti bàjẹ́ náà. Ẹkún kọ́ lọ́kàn. Òkè tó gbàgbé bò tí ó wá dégbà láti ọ̀ká lórí. Wà á ń ké ní àìníṣì. Kéèyàn má gbọ́rọ̀ lé mi lórí o. Bàbá ẹjọ́ ẹ ṣàánú mi, ẹjọ́ ẹjọ́. Ọkùnrin ni wọ́n, ìwọ ọmọ fẹ́. Adébọ́lá, ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ Adébọ́lá. Kí ló ń pariwo ó ti ṣẹlẹ̀ fún báyìí? Adébọ́lá. Wọ́n bí ọmọ ló ti kú dà. Ó ti kú. Ọmọ ẹ̀ ti kú sínú ilé, wà nílé tó kú sí mẹ́nísì. Ọrin ló mú gbogbo àwọn ọmọ wọn náà tí wọ́n pé bàbá ẹ̀ nìyí. Ìwọ ló sì farúkú tọmọ ẹ̀. Ìgbà tí mo bí ọ léèrè wípé kọ́ ọ dẹ́gbọ́ngbà náà ká lọ́ọ́ ti sọ̀rọ̀ ni. A ti tètè pàdé ikú kò ní pọ̀ mọ́. Ó ti fà ó ti wá wà nísì báyìí. Ó ti kú sọ́dọ̀ mi nísì. Ó yẹ wá gbókùn kẹ́ máa gbé lọ bẹ́ẹ̀ bá fẹ́ gbé lọ. Ẹ wá gbé o. Ẹ wá gbé òkú ò gbọ́dọ̀ pẹ́ńlẹ̀ ọ̀dọ̀ mi. Òkú ìpẹ́ńlẹ̀ àwọn. Adúlù yẹyẹ. Àti àbùkù táwọn yẹn fi lè yí. Ìwọ ń ròyìn ni. Ìyún ti lọ, ìwọ lọ fà sẹ́ẹ̀. Ntókù báyìí ní kẹ́ ẹ wá gbé. Ẹ sì máa sanwó fẹ́mi kẹ́ ẹ tó gbé. Gbígbé yẹn kọ́ síbítù lọ́dọ̀ mi. Kẹ́ wí gan, kẹ́ wí. Ìwú tí bàjẹ́ tí bàjẹ́. Ẹ tún bá máa san owó ká máa san owó kí wà. Àwọn ará àdúgbò ní mọ̀ pé òkùnkùn sọ́dọ̀ mi. Àbí bí a bá ń gbé lọ́wọ́ ní mọ̀ pé òkùnkùn. Sáà ní ìṣẹ́bọ fún gúnugún tí gbẹ́bọ̀ sálú ayé. Tàkàlàmọ̀gbò tí gbẹ́bọ̀ sálú ọ̀run gbogbo. Gbọ́dẹ̀! Ìdúró kọ̀ọ̀kan rà bọ́sù àwo. Ẹnikẹ́ bọ́sù àwo lórí ìdùbúlẹ̀. Bàbá ní kíbi oṣù bí aṣọ tàbá ní kó fò á sì fò. Òró gangan náà bọ́sù àwo. Kẹ́mi! Lọ́fẹ̀ẹ́! Ó ti dá. Ibi ó sùn lọ tẹ́mọ sí, ibi ọmọ gbé lọ wá. Síkà. Ẹ ṣàánú mi bàbá ìjọ, bàbá ìjọ. Kẹ́jà kankan má bẹ̀ mí o! Kẹ́jà kankan má bẹ̀ mí mo ti wà lórí àgùn. Ìwọ! Ẹ̀bẹ̀ wo? Tọ́ba jẹ́ kó bẹ́ẹ̀ lórí dànù sọ́kù mi lẹ́mọ̀ ẹ̀bẹ̀. Alẹ́ mọ̀ kú, ọwọ́ lọ́rẹ̀ yí àdá. Sẹ́mi mọ̀ pa ni. Ibi ọmọ gbé lọ wá. Bàbá ìdákun, èmi ní kẹwò. Ẹjọ́ odidi ọmọ ló sọnù lọ́wọ́ mi bí ẹjọ́. Ẹ má ti jẹ́ ìsọkọlù. Ẹjọ́ ìṣàánú mi. Bàbá ẹ dákun. Ayé mà ti darí social media, bàbá ẹ dákun. Ẹ bá ń fi ìdènà ẹ bá ń darí jù wọn. Kí ló fi ń ṣe é bí ọmọ ìjọ yìí? Sọ́ọ̀mọ̀ mi lọ́sàn ló fi ń gbéná wojú mi lóru. Èmi gangan social media. Èmi gan tí à ń wò tí wọn ò wò tán. Ara ọmọ ló ta ẹjọ́. Ìgbà tó ń lọ rè yàrá báyìí nísìn ní ìdí ògùn. Ìdí ògùn la mọ̀ pé tó fẹ́ bẹ́ẹ̀ lórí tó bá ti pa mí ń kọ́ sókù mi lọ́mọ rẹ̀. Lórí pọ́mọ kú alágbòwó ni wọ́n ti dìkà lọ fẹ́ pàǹtí. Ọgbọ́n sáwo mẹ́sà ọ̀rọ̀ kọ́ lọ pẹ̀lú mọ́mọ́. Àwọn ni bàbá owó tún lè ṣe lọ rè ṣe yẹ̀wò àwo lè kú yẹ̀wò àwo. Àwọn àgbà tí a lè wọ gbódù wọn gbọ́dọ̀ rùkú. Àwọn tí a lè rùkú ọ̀gbọ́dọ̀ dé gbódù òkú òsì gbọ́dọ̀ gbédù gbódù kò kejì. Sẹ́mọ̀ bá la ọ̀rọ̀ ni. Bí wọn bá ń béèrè òjìyọ sọ́mọ̀ pé ènìyàn ní jẹ́ bẹ́ẹ̀ ni. Wọ́n bí ìyá yìí òkété lọkọ rẹ̀ òkété rẹ̀ gbàgbé ìbòsí òdìgbà látẹ̀ ọ wá káwọ́ lórí. Bó ti wà yìí ó nínú ayé o àwọn ọmọ tó kú
òun lọ pa wọn. Adébọ́lá mo tẹ̀ sọ mo bẹ́ẹ̀ ọmọkùnrin yìí àfìgbà tó jẹ́ kí pàdánù ọmọ méjì. Adébọ́lá ó lè ṣàánú mi odidi ọmọ méjì bàbá mo bẹ̀ tó. ibi tó ọdẹ ẹ̀hún jẹ́wọ́ fún ẹ mi ò mọ ohun kan. Ó tún sì sọ Adébọ́lá inú ẹ̀ tún sì gbà lẹ́yìn tọmọ méjì lọ tó ó tún sì sọ pé ó ṣẹṣọ ó dábọlọ tí rọwọ bàbá ibà ń bí ibi tó ti rọwọ. ìwọ ò tọ́jú bọ̀. sọ́mà pé gúnugún lèmi ni bẹ́ẹ̀ mi bá gorí ajá ojú mi máa tó lé máa tó kò ní. ní àdáfẹ́rù sọkùnrin gbẹngbẹlẹ kú orí omi ìtàkùn tí ń fọ́ni lágbẹ́lá méjì. padà ńgbà tó pé ọ̀sẹ̀ só ọ̀sẹ̀ kankan nínú ìrìn àjò tó rìn sọ pàdé èèyàn tó sọ fún ọ wípé kọ́ ọ gbà pé jàlẹ̀jà ń jẹ́ sàrárí. Àwọn mọ̀ yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ káàkiri bonú style làwọn ń rí bẹ́ẹ̀ ṣe ń lọ bonú style káàkiri tí wàá ó yà mí lẹ́nu tó ń bójú ní tẹ́ dọ́kadà mi tó bí àdúró kọ́lé parí ló wà níbi wọ́n máa gbóhùn lórí ọ̀kadà. fún mi ní àká nọ́mbà ẹni tó sanwó ọ̀kadà yẹn. àká nọ́mbà mi àbẹ́ máa wọ̀ rí ẹ máa mú lọ mi lè gbó lọ́wọ́ yín o gbó lọ́wọ́ yín kẹ̀ èyí kọ́lé parí nọ́mbà wà. ṣe. mo dúpẹ́ hello mo dúpẹ́. hello ọ̀gá. mo ti wà níwájú ìta ibi tí o ní kí n wá ẹ ní mo rí igi kan níwájú ẹ. ok ó ń gbẹ́nu báyìí tí kí wà níwájú ẹ báyìí. ibẹ̀ náà ni mo ń gbóhùn ẹ ibẹ̀ ni mo ń gbóhùn ẹ. ok mo ti ń bọ̀. ọ̀gá. ẹ rọra ma. ẹ pẹ̀lẹ́ ma. bó ṣe pè mí yẹn mo kàn sáré kí ọ̀kadà mọ́lẹ̀ ni mò ń bọ̀ àti pé mọ́tò yẹn ọwọ́ ẹ̀ àdúnà má wọrí. ọ̀gá mi tí mò ń sọ̀rọ̀ pé yín látàrọ̀ àwọn òlélẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ tí wọ́n ṣe wáyé kò sí iṣẹ́ tí wọ́n lè ṣe. bẹ́ẹ̀ ni at the same time ẹ wo lára àwọn tèmi ò ti mọ̀ lẹ́yìn ìgbà táwọn ràn mí lọ́wọ́ tán àwọn ni mo fẹ́ mọ́ wọn débẹ̀ o. ṣé rí ọ̀gá mi nígbà fún máa jẹyàn o nígbà tó dún fún mi mo sọ fún yín máa mi wọ́n fún mi nípa ìlú báyìí mi kò dáadé tó dáadé yìí àwọn lélẹ́yìí o. wòye rẹ̀ ló ṣàlàyé. ẹ wo màámi lẹ́nu tó mẹ́ta yìí kó sáfẹ́rẹ́ lọ́wọ́ wọn tó bẹ́ẹ̀ pé nǹkan kù díẹ̀ káàtó. ìyá máa lọ síbi tí olùfẹ́ mú mi lọ because tèmi náà bá kúrò níbẹ̀ mo yìí lọ sí ibì kan bí a lè ríṣẹ́ yẹn gbà níbẹ̀ kí wọ́n ti supply àwọn ọ̀nà tuntun. ẹ tó tí mo ti sọ̀rọ̀ yín fún ọ̀kẹ́ tó dé ni mo ṣe introduce yín sí. no mo appreciate pé o introduce mi sí mọ́mì. arábìnrin má. ṣe sùúrù o ò tún sunkún mọ́ ayọ̀ rẹ̀ kúkú dẹ̀ máa yọ ọkọ mi níbi ó ń bá mi sọ̀rọ̀ arákùnrin ó mọ̀ pé mo dìde pa mo wọnú ilé mo dẹ̀ tún bọ́ síta padà lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní ìmọ̀ la ṣe gbà. ọmọ ẹ má ṣe báyìí má bínú ní kí mọ́mí má ṣe báyìí ẹ̀yin kọ́ lè máa fún mi lówó èmi ni màá tún fún yín lówó kò kàn sówó lọ́wọ́ mi dáadáa báyìí. ó máa kọ́wọ́ sí mi lọ́wọ́. no ẹ má wọrí àzìn èmi kọ́ ló yẹ kí n tún máa gbẹ́ bí mi lè fi ẹ pé kó o gbà bí mi lè pé kó o gbà gbà báwo ni o pé kó o gbà. kò ṣe é ṣé wàá rówó ìmọ̀ fi ẹ̀yìn n kò fi ẹ pẹ́ kó là náà ẹni bá ti hun ẹ̀ lọ́kàn ìwọ fi ta lọ́rẹ̀ kó fi hùn kó lànà ó sunkún mọ́ ó tòṣì mọ́ ó kéwèé wá wọ́n kì bàtẹ́ sọ létí rẹ̀ ó ò fi tí kọ́ ládùúgbò kó bá ń kọjá pé ẹja rẹ̀ já máa jẹ́ sanra la ṣe bí mo ṣe pé kò ṣe é sọ̀rọ̀ bànújẹ́ lọ́rọ̀ rẹ̀ mọ́ torí ẹni bá ń ṣòro kì í èyí kábàámọ̀. ẹ ṣe mà alọ́bọ̀ ẹ ṣe mà. alọ́bọ̀. yes ami.
ẹ máa gbọ́ tí ń wí ọ gbàgbọ́ nù kẹ́ni èèyàn fún ọ nìkan ó ní kó gbà ẹni ọba rí kó gun ẹja lẹ́jà jẹ sára dákun ìgbà tó gbàgbọ́ nù ẹ kí ló dé tó gbà náà ìwọ ò ṣe kọ̀ sí lọ́wọ́ òun ẹlẹ́bọlẹ́bọ dà lé gbà mo bùn ọ ni wọn fẹ́ ságbà rẹ̀ ká lọ́ọ́ fẹ́ lóòótọ́ bó ti bùn ọ̀hún ká lọ́ọ́ á tiẹ̀ tijú gbà ọ sì dànù àti pé èwo làbùrọ̀ tijú gbà nǹkan péyàn bá fún ọ ní nǹkan bọ́ bá ti lọ́ọ́ fẹ́ ọ̀fẹ́ náà nù wọ́n ní àti bí ìsàná kíyèsí oògùn ẹ ti bí kòló kíyèsí kéèyàn máa gbé kòló báyìí kọ́ fábẹ́ẹ̀sì méjì kọ́ náà sí ọkọ lọ́ọ́ fẹ́ tijú gbà bí wọ́n bá fábẹ́ẹ̀sì kan ó ṣe wèrè wákàtí kan bẹ́ẹ̀ ni mo sọ fún àbáyọ yín òun kò lórí ni ẹ lè mọ bí tí ń ṣe wọ́n kálẹ̀ kò tijú gba owó òun ní tó ṣẹlẹ̀ yìí bá máa ṣẹlẹ̀ wọ́n ṣẹ́sọ fún un láì mọ̀. Adébọ́lá ò gbàgbọ́ dé. ẹja lẹja ń jẹ ẹsẹ̀ ara tí ẹ ń wí fún ọ ṣé ojú orin Dáfídì sọ́wọ́ àánú báíbù tó gbàgbọ́ nígbà wọn ti sọ ohun tó gbàgbọ́ sí tiẹ̀ ó sì dẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ti wà nísìn àwọn kan ti kọjá rí jẹ́ ní wàá gbà Jésù sáyé rẹ̀ ò wá kiri sóre wọ́n ní bàbá o oúnjẹ alẹ́ olúwa ẹ wá jẹ mo ní wọ́n jẹ nígbà tí ìnígbàgbọ́ nù ẹ bẹ́ẹ̀ tí ń pa mí tó ń jọ́nà mo ní yẹn ìwọ lọ rè é gbowó dákun ẹni tí wọ́n fún lówó òun ǹjẹ́ mọ́ tó ṣe. ọ̀gá ṣé ìgbọ́ràn yẹn sọkùn ni ẹ wà lively náà rẹ́rìn ẹ̀ ṣe nǹkan lágbàtà sí kúrò. mo tún kọ́ ṣe gan thank you. ẹ jọ kó lé tó yẹn ṣé nǹkan tí màmá sọ yẹn ṣó yẹ yín ṣá pé ẹja òun lẹja ń jẹ sanra. What are you saying? mo kí mi ò understand Yorùbá tó lẹ́gbẹ̀ẹ́ what is ẹja lẹja ń jẹ sanra. ọ̀gá ẹ má kọ́rọ̀ yẹn dànù àti pé nǹkan tó ní kẹ́ ṣe yẹn ṣe o. Yeah, please. Wo nílẹ̀ kó mọ́ dàbí ẹni kó mọ embarrass mọ́ mi kó mọ̀ gbà wó lọ. Ibi tó ń mú mi lọ ló important. Mo dúpẹ́ mi ì lè wait láti débẹ̀ yẹn. Irú ìlànà yìí mo kàn fẹ́ kẹ́ share up mi now. Okay, cheer up. That will be well. Wọ́n yẹ ṣe gbá fún mi sísè àwọn olè wọ́n gba báàgì mi fún mi wọ́n jẹ́ àṣẹ ni ẹ kí ló tún ṣe níbẹ̀ ó yẹ kó lè kó bẹ́ẹ̀ kí má jí ògùn fúnra ẹ̀ gbẹgbẹ́. Èmi kan sọ sá àwọn olè yìí ṣe rán mi sí ni wọ́n já báàgì mi owó mi àti fóònù mi everything gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ kò sówó tí màá fi kúrò níbẹ̀ bí mo ṣe wà yìí. lójú ọ̀nà yìí náà. bẹ́ẹ̀ ni sá. ẹ̀wọ̀n ọ̀gá bó ṣe máa ń ṣe nìyẹn pé ó sòtọ́. wọ́n gbà. ìyẹn náà dà. ṣé sá ṣé sá ṣé mo ṣe sá. Madam, drum yìí ṣì dà kò sí nǹkan tó ṣe. So mo fi gbé ẹ̀ṣin lè máa lóná náà títí dìgbà tẹ́ fi máa rà mí. So ẹ̀kọ́ ní máa jẹ́ kí omi yẹn máa kún ní. Ṣóyè. Irú ìrìn wo lo rìn? Ẹ sọ fún mi, irú ìrìn wo lo rìn? Mo ti ń pe nọ́mbà látàárọ̀, kò lọ. Ó ti kó mi lọ́kàn sókè nínú ilé bẹ̀rẹ̀ látàárọ̀. Nígbà mi ò lè lọ. Nígbà mi ò lè lọ, ó ti gba báàgì mi, inú báàgì ẹ̀ ní fóònù wà. Wọ́n gba báàgì ẹ̀? Ayé mi ṣé mo ṣàṣe ẹ léṣe ṣá? Mo ṣe mí lè ṣe ojú bá gbà lọ́wọ́ mi gbogbo fún mi gbogbo owó mi ẹbí tinú báàgì yẹn ló wà. Ọ̀pọ̀lọpọ̀ máa gbọ̀ngàn tó fún mi 2,000 tí mo fún mọ́tò wálé. Torí Ọlọ́run ọkọ mi, má bínú. Ọ̀tọ̀ ní nǹkan tí mò ń rò tẹ́lẹ̀. Ọ̀tọ̀ ní tó tún wá gbé ká mú mi báyìí. Ó mọ nǹkan báyìí, jẹ́ ká wọlé. Pẹ̀lẹ́. Ẹ̀yà, ẹ pẹ̀lẹ́ àǹtí. Kí ni wọ́n ṣe? Nǹkan tó ṣe drum yìí ló kàn wọ́n. Kẹ́mi. 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 Olúwakẹ́mi. Kẹ́mi. Kí ló ṣe wọ́n? Thank you for the money. Thank you for the money. Báwo? Kẹ́mi. Thank you for the money. Olúwakẹ́mi. Mo fẹ́ lọ appreciate owó ń pa fún mi.
fẹ́ pé Kẹ́mi. Oh no, ẹ fi mí lẹ̀. Ẹ jẹ́ kí n dúpẹ́. Thank you for the money. Èyàn fún mi ní 2,000. 2,000 ṣọmọ kékeré owó náà. Kẹ́mi. I can't be ungrateful. Oh, leave me alone! Leave me alone! Olúwa Kẹ́mi. Oh, I don't want to be ungrateful. I do not want to be ungrateful. Ele ti kó lójú lásán. Oh, ẹ fi mí lẹ̀. Ẹ fi mí lẹ̀. Kẹ́mi! Ẹ̀mí bímọ! Ọmọ mi ọ̀! Ẹ̀mí bímọ! Adébọ́lá, wèrè tó wá ẹ wálé. Ìwọ ni. Bàbá, inú òkùnkùn wà. Inú òkùnkùn mo wà. Ọkùnrin. Alájí ẹ̀nu. Ọmọ méjì mo fi dì. Ọmọ méjì ni. Ntọ́jà kan ò fọmọ méjì. Òun náà lọ fà. Ọ̀gá, this new project we are celebrating, may we celebrate many more in Jesus' name. Amen. Ẹ wo ọ̀gá, ẹ̀yin lèmi tí ẹ bá dúpẹ́. Torí ìṣubú èèyàn tó wà lókè kò dá rárá ni. Ẹ jẹ́ ní ṣubú lágbára Ọlọ́run. Ṣé wá rí contract and celebrate lẹ́ni tẹ́ ń win nìyí? Ẹ máa win nílé tó jù bẹ́ẹ̀ lọ. Èmi nìkan kọ́ ni mo ṣe o. Yes, teamwork ni o. Agbára Ọlọ́run. Gbogbo wa a ò lè jábọ́. Bẹ́ẹ̀ni, I will discuss for celebration and we have to celebrate it. Gbà. Ore. Thank you. Ẹ má mọtí lẹ́nu iṣẹ́ o. Nítorí ìdùnnú tó wà bẹ́ẹ̀ ni o, you know that. Ìtorí ẹ̀ ọ̀dọ̀ mi ni ìtókù máa wà. And in the next 2 hours, tí n bá béèrè ọtí mo gbọ́dọ̀ ìbà nínú kọ́pì. Okay, ebi ọba yín bù yẹn. Ọtí tèmi rè. Ọmọlúwàbí. Kí ló yẹ kí n gbọ́? Wà á sílé. Hello? Tani? Oh, mo dúpẹ́ ọlá. Yes, mo expect it. Jẹ́ kó máa bọ̀. Okay. Tó bá di ìrọ̀lẹ́, I continue ilé. Má disclose ẹ̀ fún. Yeah, no problem. Okay, dear. All right, sir. I will see you soon. Oh. Olúwa ṣeun. Mo dúpẹ́ ọlá. Mo dúpẹ́ ọlá. Ọ̀gá, ojú yín rèé. Báwo ni? Mo wà òkè. Ọ̀gá, kí ló ṣẹlẹ̀? Tí gbogbo ẹ̀ ń bọ́bù lọ́tún lọ́sì. Mo dé silence mo rò pé everyone is just happy. Gbogbo wọn báyìí excitement ló wà ń bẹ̀. Wọ́n tún dẹ̀nà náà ń bì báyìí. Àwọn tó tún jáde, wọ́n tún wà happy. What is going on? Bó ṣe máa rí ni, a ṣẹ̀ṣẹ̀ win contract kan. Ọ̀gá, this is a good news. Exactly. And it's so called for celebration. Ó yára kí lẹ ní ẹgbẹ́ jáde. Ṣé kí n fún ẹ ní ọtí? Odidi ọtí ni mo gbọ́dọ̀ gbé fólówó. Ọ̀gá, ẹ mọ̀ pé mo kì í mọ tí o, ẹ mọ̀ bẹ́ẹ̀ o. Okay, máa fún ẹ ní 200,000 naira kò fi celebrate. 200K. Bẹ́ẹ̀ni. Ṣé mo dúpẹ́ sá? Owó yẹn máa rò dé. Ẹ wo kí tó gbàgbé, màmá jẹ ọ̀rọ̀ yín lẹ́nu o. Wọ́n ní kí wọ́n rà wọ́n o. Màmá wò ni? Màmá kò mọ olówó ẹyọ tajọ tẹ bá mi lọ́dọ̀ wọn lọ́jọ́ yẹn. Kojú ẹ̀ kan lọ tí mo rí ìyá yẹn náà náà. Lọ́jọ́ tí mo wá bá ẹ ní ilé yẹn, tájọ lọ sí ọ̀dọ̀ Honorable Akínọlá. Kí ló wá ṣẹlẹ̀ tó fi ń jọ̀rọ̀ mi lẹ́nu? Kí ni? Ó jọ̀rọ̀ yín lẹ́nu o, wọ́n jẹ́ àwọn fẹ́ rí yín. Èmi rò pé bóyá tí ẹ bá bízì jù, bóyá kẹ́ dọ́dọ̀ wọn. Àti pé wọ́n ní pẹ́ ṣe ọdún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àbí bóyá ilé fi yẹn lọ síbẹ̀ something. Kí ni tèmi pẹ̀lú yẹn mọ̀ kémi ò ní trust nínú gbogbo yẹn Kristẹni ni mí, ìwọ ni láti máa lọ ṣọdún, máa lọ bá ìyá olówó ẹyọ ṣọdún. Ẹ̀yin tẹ́ jẹ́ family wọn, ẹ̀gbọ́n mọ́mì ẹ ló pè wọ́n. Ẹ̀yin tẹ́ jẹ́ family wọn náà lẹ lè máa bá wọn ṣọdún. Kí ni tèmi pẹ̀lú yẹn? Èmi náà sọ fún màmá, mo ní ẹ lè má ráyè, máa ń bísí gan o. Àmọ́ ó ní tẹ́ bá padà ráyè. Bí ẹ̀yin fúnra yín ni kẹ́ ra ọmọ ewúrẹ́ méjì yẹn, kẹ́ fúnra yín gbé wá sí ọ̀dọ̀ àwọn pé kẹ́ má ràn yàn o. Ẹ̀yin ni kẹ́ gbé wá bá wọn. Náà sọ nìyẹn, but mo pray pé kẹ́ ráyè. Mo dúpẹ́, what are you saying? Ó sọ̀rọ̀ kí n lọ bá wọn ṣọdún, mò ń sọ pé mi ò lè lọ. Ó tún sọ̀rọ̀ kí n ra ewúrẹ́ méjì kí n tún rà dá. Owó ara mi dẹ̀ ní kí n fi rà. Owó ara mi fúnra mi ni kí n lọ sọ́jà lọ ra ọmọ ewúrẹ́ wá.
I don't understand. Kí ló ń try láti sọ? Màá fún ẹ ní 250,000 naira kó fún màmá kan fi ṣe ọdún tí wọ́n fẹ́ ṣe. Bẹ́ẹ̀ 250,000 naira nìyẹn pẹ̀lú tọ̀dọ̀ tiẹ̀ 200,000 naira ó jẹ́ 450. Àbí bẹ́ẹ̀ kọ́? Má wọrí pé account number fún mi. Ẹ ṣe nígbà tí ẹ wá sọ fún wípé kọ́ lórí mú ọmọ ewúrẹ́ méjì wá wọ́n fẹ́ fi ṣètùtù wọ́n fẹ́ fi rẹ̀ ẹ́ wọ́n fẹ́ rẹ oṣó tí wọ́n ṣe fún ọ ká lọ bá mú ọmọ ewúrẹ́ méjèèjì lọ ni ẹ̀mí ọmọ rẹ méjèèjì ni wọ́n fẹ́ fi ra padà àìmú lọ lójú wọn gbọmọ lọ́rẹ̀ èmi kọ́ mọ̀ gbà. Adébọ́lá ọmọ méjì ni mo fi jẹ́ mi ewúrẹ́ yé o sọ mí dàgbọ́ ọlẹ́ Adébọ́lá ṣe mo fẹ́ máa fojú alẹ́ bí mo mọ́ ni ẹ̀ẹ́dẹ̀ gbà mí ra mi lẹ́. Ẹ wo ohun tí wọ́n gbà lọ́rẹ̀ ni wọ́n ti gbà wọn gbà nǹkan kan mọ́ kọ́ máa náwó lọ lókun nǹkan tẹ́ kàn máa mọ̀ ní pé bẹ́ẹ̀ bá ti náwó ẹ kàn mọ̀ pọ̀ ọmọ yín lè ná. Ikọ̀ ṣe bí. Ẹ wá gbóògùn. Bàbá. Ẹ wá gbé òkú yìí. Ẹ sì máa dìsáàjì ẹ̀ lọ́dọ̀ tèmi. Adébọ́lá. Èmi kọ́ mo tó ògùn owó Adébọ́lá fún ọ. ti fọmọ ṣe ṣó ti fọmọ ṣe ṣó. Ọlá ti ẹni gbogbo tí mo ṣe. Ẹ̀yin ọmọ àwọn ẹ méjì ọ̀kẹ́ gbọ́ owó dìsáàjì lọ́wọ́. Ẹ sà, ó ti pẹ́ ẹ má fi ronú ṣera yín léṣe torí lọ́dọ̀ tèmi ẹ lẹ́bi nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo ti sọ fún dádì bẹ́ẹ̀ náà torí tó bá jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ wọ́n ṣàní pé ẹ mọ̀ pé irú oore bẹ́ẹ̀ yẹn ni arábìnrin yẹn ṣe fún yín àbí èèyàn ṣàní mọ̀ pé irú oore ẹ̀dẹ́ bẹ́ẹ̀ yẹn ni kó wá lọ gba irú oore bẹ́ẹ̀. Praise the Lord. Hallelujah. Mr. Adebola, èmi náà ò sọ wípé ẹ lẹ́bi o àmọ́ àríwísí tèmi lórí gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí òun ni wípé ẹ ò ní ìkíyèsára tó ṣe rántí nǹkan tí mo sọ wípé ẹ̀mí Ọlọ́run sọ fún mi lórí òkè níjọ́sí Proverbs chapter 23 verse 29 ó ní ta ni ó ní ọgbẹ́ láì ṣe wípé ó nídìí eléyìí tó ṣẹlẹ̀ yìí ọgbẹ́ tá a lè sọ wípé ó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ìdí ẹ̀ gangan ni àìní ìkíyèsára yín lórí nǹkan tẹ́yin náà sọ fún mi wípé ìyá yẹn sọ fún yín wípé ẹja lẹja ń jẹ sọ̀ra wọ́n sọ ṣùgbọ́n ẹ ò kíyèsí ọ̀rọ̀ yẹn àìdẹ kíyèsí òun ló fa ọgbẹ́ tó wá ń ṣẹlẹ̀ yìí àwọn ẹlòmíì wọ́n á ṣe èèyàn lóore èèyàn ò ní mọ̀ pé oore tí wọ́n ṣe òun yẹn ó lè padà wá bá wọn nínú jẹ́ á tún máa dúpẹ́ wípé ẹ ṣé o àwọn ènìyàn kan wà tí wọ́n bá nífẹ̀ẹ́ èèyàn tán nífẹ̀ẹ́ dénúdénú téèyàn kan bá wá disrespect ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí yẹn wọ́n lè lọ débi wípé wọ́n á ṣekú pa ẹni yẹn nítorí ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí ẹni tí wọ́n dẹ̀ wà lóyà sí yìí ìyẹn ò ní mọ̀ wípé wọ́n ti hùwà ibi kan torí ètò òun á wá máa jìyà ohun tí ò mọ̀ wọ́n mọ̀ sí irú ẹ̀ náà ni ètò ń ṣẹlẹ̀ yìí o mo wá gbà ládùúrà oore tí wọ́n máa ṣe fún wa èyí tó máa padà wá pa wá lẹ́kún nígbẹ̀yìn Ọlọ́run ò ní jẹ́ kán ṣe wá lóore yẹn ẹ wo jẹ́ ká tẹ́ ọwọ́ wa méjèèjì síwájú ẹ já sọ wípé Ọlọ́run o oore tí wọ́n máa ṣe mí èyí tó máa padà wá pa mí lẹ́kún Ọlọ́run má jọ̀ọ́ ṣe mí lóore yẹn Ọlọ́run má jẹ́ kán ṣe mí lóore yẹn. Àmín. Báyẹ̀ bá fún ní lóǹkan wá fi gbẹ́ẹ́dẹ́gbẹ̀ta lọ́wọ́ ẹni. Báyẹ̀ bá fún ní fìlà wá fi gbódìdí orí lọ́wọ́ ẹni. Ṣé wá dé ọ̀rẹ́ kó tó gbòòrè ayé ò ṣe bá dòwò pọ̀? Ṣé wá dé ọ̀rẹ́ kó tó gbòòrè ayé ò ṣe bá dòwò pọ̀? Báyé bá fún ni lóhùn kan.
iṣẹ́ tí mo fòwúrọ̀ mi ṣe kó má bàjẹ́, kó má bàjẹ́. Kí gbogbo làálàyé kó má ṣe já sásán. Ayé ò ṣe báyìí.